duality. Ewe o, Ajiza lógun, ọmọ Ajiza lógun, asa lógun kò jẹ́ o, ewé ẹ̀ lókun gan. Ìpè méjì mo gbà, ẹni ọdún mọ́tò gbọ́dọ̀ sọ, àwa lẹ máa rí ṣọ́ọ̀ṣì àtúnṣe babaláwo. Ẹni tó mọ̀ ló mọ̀ o, ẹni tí ó mọ̀ ni ó mọ̀. Ṣáwó Sọgbẹ̀rì lólórí àwo, Ṣáwó Sọgbẹ̀rì lólórí àwo. Ẹgbẹ́ bùsíta lóní lílá. Ìdẹ́gẹ̀ ti mọ́ ọkùnrin ò kí ń sọ̀rọ̀ ìyàwó yìí ọ̀yá dídídídí ṣùgbọ́n pé ní Sunday ni lè kí n lọ jábùrú ẹ. Ewé o, Ajiza lógun, ọmọ Ajiza lógun, asa lógun kò jẹ́ o, ewé ẹ̀ lókun gan. Ṣáwó Sọgbẹ̀rì lólórí àwo, Ṣáwó Sọgbẹ̀rì lólórí àwo. ká má tiẹ̀ rí kan tá a máa bá lẹ́nu àdúrà náà yín tílẹ̀ tí mọ́ láì wá jí kẹ́kọ̀ọ́ dájí kẹ́ máa gbàdúrà àbúrò gbọ́n ẹ̀gbọ́n ògbọ́n àìná fi tó ti jí pẹ̀lẹ́ àwa yóò wá sùn ndé ilẹ̀ àti má kọ́ di òṣìṣẹ́ mi yóò ní kọ́ di àmọ́ òṣìṣẹ́ o yá ká ló pè àdúrà ní ọ̀pá Kristẹni láti bá Ọlọ́run gbogbo ẹ̀ là ń kọ́ yín tí n bá sí ilé náà kí n gbàdúrà kò sọ. ẹni sókè. Ogun abẹnú gọ̀ǹgọ̀ ó ń bẹ òwe. Ṣáwó Sọgbẹ̀rì lólórí àwo. Oh my God, aago mẹ́ta mo ti jí aago mẹ́ta tí mo ti wà lẹ́nu ẹ̀ ọmọkùnrin tó bá fẹ́ débi tó lọ kó máa ta gbogbo ẹ̀ mọ́ra ni. wọ́n ibi tó sùn àti ẹ̀gbọ́n tó lọ bí òun máa fàdà gbà àti ẹ̀rọ sí. ọgbọ́n kí tó sùn lè mo ṣe TikTok mọ́jú. ìwé Jóòbù ó bá àwọn tó máa ń sùn wí tọkùnrin bá jẹ́ alásùn jù ó dá fóbìnrin kò dá fọkùnrin. ìwé Jóòbù ní oorun díẹ̀ ògbé díẹ̀ bẹ́ẹ̀ ni òṣìrẹ́ ló ṣe pọ̀ tó. Bíbélì náà ló sọ fún wa pé nígbà tí ènìyàn sùn alásùnpara ni ó ní ọ̀tá rẹ̀ wá ó gbin èpò sínú àbíkámà rẹ̀ ó bá tiẹ̀ lọ. táìmù tí ọ̀tá ń gbin èpò yẹn tí ìjọ tí wọn bá sùn wà tọ́ lẹ́nu ó bá mọ̀ pé wọ́n gbìn kan sílẹ̀ fún àtàjì orúkọ Jésù kò wẹ̀rẹ̀ olófa dose ó sùn tó fi gbìn èpò sílẹ̀ àdìkàmẹ́ kò mọ̀. ìfẹ́ bínú sí ẹ o mọ tó ń ṣe o. èyí fi gbogbo olúgbé sùn. kí ló wá fi ṣe. mo ṣe tap wọ́jú ni. tap bí o di fọ́ọ̀mù oṣù lọ ẹ̀bìrì lọ́wọ́ ẹ̀gbọ́n mi. wọn kì í fojú lásán ṣe tap tẹ̀yìn ṣe yẹn tó bá tẹ̀rẹ̀ abẹ́bù tó là ìyẹn gbóná bíi tábà. bàbá bọ́lá yóò fún ẹ. ṣe àṣẹ bóyá fẹ́wọ̀. tó láì bó ti gbogbo yín jóná bí ẹni bó tàdá. lábí iṣẹ́ tí wọ́n ń ṣe fún iṣẹ́ òun dáhùn lára ọmọ yìí kẹ̀mbú kọ̀ kó jáde nínú kérégbè. ọmọ abẹ́ wa kìíní ajẹ́gbìn yẹn lẹ́ẹ̀kan sọ ìgbà àdókò sí tó parí. kò kárí ọmọ ni ogi ogun rere. mo rí pé àkàndé èèyàn lọ́nà ṣe mí. bẹ́ẹ̀ni. ẹ̀dá ọ̀tọ̀ ni mí. bẹ́ẹ̀ni. èmi ló yẹ kí n máa rọ́ọ̀ṣì ẹ̀bù ní rọ́ọ̀ṣì. ló ń rọ́ọ̀ṣì. lẹ́yìn bẹ́ẹ̀ bó ṣe rọ́ọ̀ṣì sí lọ. mo yẹ rọ́ọ̀ṣì. ẹ̀yà sílẹ̀ mẹ́ta. jogún kan ní bínú jogún àtàrí
jogujogu kò ní bínú jogún àtàrí. jọgbọ̀n ò ní bínú jọgbọ̀n ọmọ ẹrù. jọgbọ̀jọgbọ̀ ní bínú jọgbọ̀n ọmọ ẹrù. àdó ajere kò nínú tí à ń kó ọ̀rọ̀ sí. ọjọ́ tí ìjímèrè bá fojú kan alápẹ́ ni ọ̀fọ̀ ni. ọjọ́ tí ìjímèrè tó bá fojú kan alápẹ́ ni. ọjọ́ náà ni gbogbo ọ̀rọ̀ náà ń túká. oṣù ilé àjẹ́ ilé àáfà wòlíì ẹlẹ́bọ̀lógún gbogbo èyí tẹ́ dìbò sínú tẹ́ ẹ bá ti ń fojú kan ẹ máa yọnu sí mi. mi ò rọ̀ tí gbọ́ bí. ẹ lápẹ́ kí lè ṣe fún ayé le. ṣé ẹ rò pé Gbénga Adébóyè ò mọ̀ nítorí kọ́lọ́mọ ọ̀fọ̀rún kẹ́kọ̀ọ́ ayé la pé ayé má bu wa ni. gbà pété. orí ẹ̀kọ́ tí wọ́n bá ọlọ́gà. Tàbí rí ṣé mọ̀ pa níbi tá à ń lọ láàárọ̀. Ń bọ̀ àìfọwọ́ ẹ̀rọ iṣẹ́ ọṣẹ ọ̀p àgbélépọ̀ dákan lọ lẹ́yìn fún mi bẹ́ẹ̀ ṣe oṣù mẹ́ta. Báwo ẹ ṣèbí ṣọ́ọ̀ṣì náà là ń lọ àkọ́kọ́ ti sọ di skul ká tó bẹ̀rẹ̀ ìjọsìn. ṣe ní ṣọ́ọ̀ṣì tá à ń pè yẹn náà ìrẹ̀ ọ̀fẹ́ pòpò òde nù àwọn fílẹ̀ bọ̀nú kò járíkọ àṣegbè ọ̀fẹ́rẹ̀ bọ̀nú àìmọye tó wá ṣọ́ọ̀ṣì tẹ̀rí tàjọ lérí síra wa mi ìdẹ̀ ní jẹ́ káyé má gba bí ọmọ múyàn èèyàn máa tọ́jú ọmọ ẹni torí àtàkùrọ̀ wọnú àdé tí ò bá ti gbọ́mọ inú ẹ̀wọ̀ ọmọ máa ní problem yóò tó àlọ́ ẹni sí àrọ̀bì àṣẹ tábùkù ni òun ni mo ṣe ní gbogbo òun lójú torí ẹ̀mí kan sọ fún pé wèrè kan fẹ́ náwó sí èmi ti kọjá àtẹnu fẹ́ náwó sí o mo ti kọjá báyìí kan bá náwó burúkú sí mi ọwọ́ àgbẹ̀ ni àmọ́ tí ọba ìpínlẹ̀ ní ṣe tán lọ ṣe ń kọ báyìí ẹ ti gbàgbé iṣẹ́ tí mo ní ká ṣe fún mi. iṣẹ́ ìwò ni àfẹ́ rí. pálọ̀bẹ̀ ìjà ó ti bẹ̀rẹ̀ pálọ̀bẹ̀ kì í ṣe ọmọdé it's not for child ṣe má débẹ̀ gbogbo iṣẹ́ tó le ojú ẹ̀ tó le kókó yìí iṣẹ́ tó le lọ́wọ́ máa bèrè o fẹ́ máa disappear lọ́mọ. disappear ọkọ àfẹ́ rí kí wàá bí kankan bá rí mi. ok kí ni òyìnbó àfẹ́ rí. invisible yeah. máa parọ́ fún ọ̀dà tẹ́bà lè ṣe àfẹ́rẹ́fẹ́ iṣẹ́ abíyàwó tẹ́bà parọ́ ẹ fún mi ní iṣẹ́ abíyàwó. iṣẹ́ ọjọ́ orí mélòó lọ́jọ́ orí ẹ̀ ọlọ́mọdé fojú sunkọ gbogbo ẹ̀ mú mọ́. ebi ẹ̀dọ̀ mo kiri ṣé ìjẹ́ èjì mi ò jẹ́ tí gbé iṣẹ́ kankan iṣẹ́ tó bá ti wù í lẹ́wọ́ fún mi. dídàdà kiri bá dúdú. àfẹ́ kù. mo lọ nìyẹn àmọ́ tó bá tásìkò tó ẹ kú sí máa ṣe fẹ́ ẹ mọ̀ bá nọ bìkan ẹ pẹ̀lẹ́ ẹwẹ ní ọ lásìkò ẹwẹ papọ̀ ká lè tètè máa dọ̀bí tá à ń lọ. lọ́wọ́ àlẹ́ náà bàbá o aṣọ àná àwọn àgbà rí ẹ bọ́ ẹ tẹ̀ lọ́nà ẹ bọ́ ẹ bọ́ àṣẹ ní ilé pàpọ̀ rà lójú kìíní. ogun abẹnú gọ̀ǹgọ̀ ó ń bẹ òwe. máa kọjá mi olùgbà gbàdúrà mi gbà tí wọ́n bá ń pẹ̀lú mi ẹlòmíràn o máa ṣe kọjá mi Jésù ọmọ Ọlọ́run gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá ń pẹ̀lú mi ìran máa ṣe kọjá mi. Jésù ọmọ Ọlọ́run gbọ́. Ayé àtijọ́ ni ẹnìkan ò ṣàṣẹ nìkan. Ta ló mọ bí àṣàṣì ti lè wá?
gbọ́dọ̀ fi dàpọ̀ mọ́ra o. Jésù dẹ̀rí ọ̀nà kò túra lẹ̀. Bíbélì kan sọ pé láàárín àwọn ènìyàn mi ni àwọn ènìyàn ẹ̀ka wà. Lọ́ máa jẹ́ kó gun ayé borí wa. Ká bá ṣe yà láwọ̀ kí ẹ máa ṣe yà yà sísì. Ilẹ̀ àti pé àgbo ẹlẹ́ẹ̀kejì ni mò ń gbọ́ tó ń lù yìí. Èmi àti ẹ̀dẹ̀ mọ̀ pé tá a máa lágbo ẹlẹ́ẹ̀kẹta wọ́n máa gbẹ́sìn dùn ní wọ́n máa kọrin àkọwọlé. Àmọ́ gbogbo tí mò ń ṣe yìí náà èèyàn gbọ́dọ̀ má ṣe. Torí ṣọ́ọ̀ṣì gan ní ìsìn èṣù tún bu ọnú ìjọ. Àwa làgbà náà nìsín à ń dẹra wá kiri ni. Gbọ́dọ̀ máa ṣàánú. Orí àga wàásù wọ́n pa ẹ̀dá Joshua sí. Ọ̀yá ẹ̀gbọ́n ẹ̀yẹ ń tiẹ̀ tó bá ti gbọ́ ṣọ́ọ̀ṣì báyìí a máa ń sá kiri ni. Ta ló mọ̀? Hello? Ta ni mo bá sọ̀rọ̀? Ẹ pẹ̀lẹ́, ẹ kújọ́ mẹ́ta. Kí ló? Ẹ wà nílé ọ̀dọ̀ mi. Ajajajajajajajaja. Àwọn ṣọ́ọ̀ṣì ní Sunday tẹ́ bá máa wá mi wá. Àárín ọ̀sẹ̀ náà lè bá mi, mo wà ṣọ́ọ̀ṣì báyìí. Ẹ fẹ́ bọ̀gùn. Ẹ mọ̀ tá a máa ṣe. Ó kù wákàtí kọ̀ọ̀kan parí ìsìn. Ẹ dúró dèbí tá a bá parí ẹ̀, màá wá bá yín. Ẹ travel. Ṣé ẹ ti gẹ́ẹ̀tì gbogbo nǹkan fẹ́ lò ṣá? Màá bá yín. Kí ni gbogbo wàhálà ìbáyìí torí Ọlọ́run? Níwájú Ọlọ́run. Wọ́n dá alẹ́ kọ̀ọ̀kan kan ti parí ìfilọ̀ kéèyàn tó dé church. Ìlọ báwo ó yẹ kájọ bẹ̀rẹ̀ sí kájọ parí ẹ̀. Àsìkò tí ìsìn ń dùn. Ẹ̀yin ìgbà tí ìsìn bá ti dá sí méjì lẹ máa fẹ́ ká wọ church. Ó yẹ ká bẹ̀rẹ̀ sí pẹ̀lú wọn. Sà,
èmi náà ṣe ń bọ̀ ní church ni. Báyìí ṣé a lè sọ di bí abírọ̀lẹ́ àbí ọ̀la ni kí n máa bọ̀ báyìí ọ̀dà mi ní pẹ́ báyìí mi ní pẹ́ my dear ọmọ kan tó ṣẹlẹ̀. ẹ wo kẹ tó ka ìròyìn àbí kẹ tó sọ ìtàn ẹjọ́ nítorí ọ̀nà ṣẹ́rí ibi tá a dojúkọ igangan ní kẹjẹ ká máa lọ chọ́ọ̀chì tá a ti pinnu pé a fẹ́ dé láàárọ̀ yìí ní kẹjẹ ká máa lọ báyìí. ibẹ̀ náà là ń lọ ṣùgbọ́n ṣó débi tó ti pè mí ó ṣe pàtàkì gan ìpèsè olúwa níbi tó ti pè mí yẹn jẹ́ kí n kàn débẹ̀ kí n kàn fojú kàn báyìí máa bá padà bọ̀ ní church. pẹ̀rọ o ẹ máa ṣe tọ́lọ́n tán ní chọ́ọ̀chì yẹn kẹ tó ṣẹlẹ̀ ṣe kejì mi ò mọ bí tẹ́ ń lọ àmọ́ àwọn àkọ́kọ́ parí chọ́ọ̀chì rẹ̀ chọ́ọ̀chì ti dá sí méjì already àti pé ó yẹ ẹ̀yin bọ̀ ọlọ́run ló rán mi lọ síbi tí wọ́n ti pè mí yẹn náà bá mi sọ fún jésù pé mi ní pẹ́ dé kí n kàn yọjú síbẹ̀ máa padà láìpẹ́. kẹ́mi sọ. ẹ lọ mo ti ń bọ̀ o mi ní pẹ́ dé mo ti wà lọ́nà. ìwọ ọmọkùnrin tó dẹ̀ nìkan máa bójú ẹ̀yìn tá a bá ti ń lọ ilé ìjọsìn kí jésù wa máa dúró dè bóyá kó jẹ́ olóò máa dúró dè jésù nàbí jésù ló máa dúró dè àtọ̀ ẹtì ṣé wà rí ṣé wà lélẹ̀ ṣé wà ọmọlúwàbí lélẹ̀ téèyàn lọ sin ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹjọ́ wẹ́wẹ́ kó má pa ọ̀hún kan dúró dòun kò burú èrè ń bẹ fún oníkálukú gẹ́gẹ́ bí ṣọ́wọ́ rẹ bá ti rí kò burú. lákàáyé ọ̀sẹ̀ mọ́lẹ̀ ẹ ti wọ́n ní wọn kó kodò tí rúmìnì mi ibi àti bẹ́rẹ̀ yẹn táàrọ̀ kò bẹ̀ láti bẹ́rù kò táàrẹ̀ yẹn lákàáyé ògidì olú forí balẹ̀ fún ọ ṣùgbọ́n débi èṣù náà púpọ̀ díẹ̀ sí. lákàáyé ọ̀sẹ̀ mọ́lẹ̀. tí wọn bá dọ́dọ̀ ògùn tí ò bá dọ́dọ̀ èṣù kò ì gbẹ. èṣù ní nǹkan ọ̀fẹ́ tí ó fún ni o òfun ni lẹ́dí ẹsẹ̀ fi gbódìdí ẹni lọ́wọ́ ẹni ó ṣèbàrẹ́ lónìí láàrin àrùkù ẹgbà burúkú ti jẹ́ látọ̀ pa ògùn wọ́n fẹ́ jẹ mí wẹ́ o wọ́n fẹ́ jẹ rẹ wẹ́ o wọ́n fẹ́ jẹ rẹ wẹ́ o kọ́ wọ́n fẹ́ jẹ gbogbo wa wẹ́ o. àbọ̀ mi ló bàbá. àbọ̀ ògùn wálé. bàbá mi. ọ̀yà ìwọ ló ẹ pa bìkà. má bìkà mú. bóyá òbí yàn. tó àìforí adé ti sì ná àgbọ̀nà dé fìlà gbogbo yóò dáa fún fúnra kẹpa lórí kẹmọ bù fún gbogbo aráyé ẹ sì fìlà gbogbo. iṣẹ́ ògùn náà ògùn ló gba bẹ̀ kọjá tó mo bá rọjà kó dà yín bọ̀. wọ́n ń bọ ògùn fún iwájú ògùn ń dán báyìí ẹ mọ̀ pé wọ́n máa ń bọ ògùn ẹ máa fowó lẹ̀ àpò ní ṣọ́ọ̀ṣì à ń bọ̀ wá máa yín ṣe nǹkan ẹ fẹ́ tẹ́wọ́. wọ́n bá fẹ́ dàbí fún èèyàn bí ò bá fowó lẹ̀ bí kúrògùn ìyá rẹ̀ tẹ̀lé wá bí ògùn bíbọ ni o ẹ̀bù ni ẹ̀bù. owó yìí mọ́ yín lọ́wọ́. ẹlẹ́bùsẹ̀bù ẹ̀bù. ẹlẹ́lẹ́ bí ẹlẹ́lẹ́. ẹlẹ́lẹ́ tù rẹ́ bàbá ń pàgọ́ mi fún sàn. òjísẹ̀sẹ̀. òjì pépé. òjísẹ̀sẹ̀. ẹ máa pe ògùn máma jẹ́ ẹ̀rí ṣoṣo ògùn máma jẹ́ ẹ̀rí ṣoṣo ẹni bá pe ṣoṣo àrí ṣoṣo ògùn máma jẹ́ ẹ̀rí ṣoṣo. akùnrin orúkọ rẹ ti ń jẹ́. Wilson lorúkọ mi. Wilson tó obi Wilson rẹ o. kí Wilson ọmọ sìn wí o. kí Wilson ọmọ sìn wí kó mọ lọ rí kó mọ bọ̀ rí. àṣẹ o. ìdáwọ́lé rẹ kó máa yọrí sí rere kó máa rọ ọmú lọ sẹ́nu gbogbo ẹni bá bínú rẹ ògùn kó bínú tọ̀hún. kí Wilson ọmọ sìn wí o. adúgbò bí ẹni pé wíṣkì. ìbá bàbá mi o ìbá àbúrò mi o ìbá obìnrin náà. ìbọ̀sẹ̀. tó. Ògúnlé. Káwọ́ sókè. Fọwọ́ fàbẹ́nu. Ẹ fọwọ́ kàyà kẹ́mi. Ẹ fọwọ́ kàyà kẹ́mi kàyà. Ẹ̀mẹ́ta ni akùnrin kó wó síta tí ò sí. obìnrin yàn lẹ́ẹ̀kan ṣoṣo ẹ̀ mọ̀ pé ẹ̀kẹ́ fowó kù. àánú yín ṣe mí. ẹ̀rọ wáìnì ògùn àbí ẹ̀rọ ìdè wáìnì ògùn àbí. kò sí wàhálà. ẹ kúkú kó gbogbo ẹ̀ sí ẹ kó gbogbo ẹ̀. ẹ̀rọ yorùbá mọ̀ ní ẹ̀rọ máa ń yàn ní. tó lè wáìnì lákàáyé o. tó ó nu. ògùn tó yẹ. òdí ara rẹ sà ọmọ bá dún ọ̀rọ̀ wà bí omi ìtọ́jà ẹ má bá lọ. òdí ara rẹ sà. ẹ̀kẹta rẹ o. òdí ara rẹ sà. òdí ara rẹ sà ọmọ bá dún. tó torí Wilson. sọ́dà fún yín bàbá.
ẹ̀tọ́wọ́ fàbọ́nú. ẹ̀ta ìwà pé ìwà jọ ìwà ò ní foníwà sílẹ̀ wọ́n ní kó níwà ó tún wà ṣe. kó níwà ó tún wà ṣe. sọ̀rọ̀ Ògúnwálé. bàbá mi. fẹ́ pẹ̀lẹ́. bàbá mi wọ́n bá tẹ̀ mọ́ bàtà nídìí ogun. ṣọ́ọ̀ṣì dáa tí gbogbo ẹ̀ ṣáà ń dàpọ̀ mọ́ra wọn bàtà ń kó wájú Jésù bọ́ síwájú Ògún gbogbo ẹ̀ náà ṣiṣẹ́ dáadáa ẹ pẹ̀lẹ́. gbogbo àdúrà tí wọ́n ṣe fún ẹ látàrọ̀ àmọ́ Ògún ọ̀jẹ̀ ọba ọ̀la mi. àṣẹ o. bàbá mi Ògún sanwó ìbà. ìbá àṣẹ. Ògún jọ bí tó bí bàbá mi ìbà. ìbá àṣẹ. ẹ̀yin tẹ́ ẹ fògún ilé lẹ̀rí àwa náà ń gbìyànjú àjẹkù parun. àwa náà ti ń fi lọ́mọ lọ́wọ́ báyìí. Ògún tó o bá ń bẹ lóko kó o dé tó o bá ń bọ lódò kó o sáyé tètè kó o wá jẹ mi ní o. yọ̀dà fọ àṣẹ o. ọmọ àmọ́ ṣe. àṣẹ. wàá fọ àfú. àṣẹ. wàá sáágbé. àṣẹ. wàá rí lé kasí. mọ̀ ṣàṣẹ. báwo lè fi lọ. ẹni tí ayé ń bínú sí tí ọ̀run ń kọ́ lẹ̀ wọn ò ní bínú sí ẹ. àwọn tí ìjọ tí Ògún bá ń bínú tó fẹ́ jà níta Ògún á sí ẹ mọ́lé. ìjọ tí Ògún bá fẹ́ jà nílé á sí ẹ mọ́ta Ògún á máa dọ́bọ̀ fún ẹ gbogbo gbà. ìrísà ewé kò jí. jí pépé. òjì sẹ̀sẹ̀ kò jí. òjì pépé. sọ mi wàá mọṣẹ́ tó ń ṣe torí kò wá bọ̀ gúnlẹ̀ ní gbogbo iṣẹ́ yóò kó máa ṣe wọn ní mú ọ. ọ ní mú ọ torí Ògún ikú ò ní jẹun ẹni. bẹ́ẹ̀ bá ní Ògún ò ní kọjú ìjà sí ọ. ọ ṣàṣẹ bí ẹni ṣàṣẹ. Ògidì lọ gbé ẹgbàjáwá ẹjábẹ. ṣé ìbá mẹ́fà já ń bọ̀ gùn. àfi bọ̀gùn afẹ́ fi ṣàsun ni. lájà tọ́ sí wọ́n dà nígbà sájà bá kí sáìfì. ajá tí ò wọlé yá. ajá bẹ́ẹ̀ gbé àwọn kéré o ọba jálẹ̀ rà ni. ajá tí ò lè ké kí gbogbo àdúgbò yìí ọgbọ́n. stars ni fún palọ dog mi wá. palọ dog. Ògúnwálé. bra kan bí. lẹ́nu kò. bra kan bí. ẹjọ ṣé fẹ́ pè mí balẹ̀ tá ẹ ṣe mẹ́tàlá pọ̀kùn gbogbo ìwé ní bọ́lá kan bí tá ẹ ṣe. ẹjọ Ògún tó wà lórúkọ mi bó lẹ yọ sí. mo sọ fún yín láìmọye ìgbà tí ẹ bá tilẹ̀ máa jẹ́ Jésù kan bí tàbí Olúwa kan bí èmi ò ní fi ẹnu mi pé òrìṣà kankan. ṣé Jésù ló bí mi ni. ok ìgbà tó wá bí mi ẹ tó gbé mi ní Ògún kan bí ṣé kémi yọ Ògún sí gbóni. ẹ lè fi máa pè bọ́ ṣe wùyí bọ̀ tèmi bùrọ̀ kan bí àbí Jésù kan bí ni mo máa pè that apart. bẹ́ẹ̀ ṣe ń yọ Ògún lórúkọ mi bó ẹ bá rí jẹ́ Ògún ẹ má jẹ́ kó Ògún bá ń jà. Ògún is a deity. Ògún is dirty. is deity òrìṣà. Ògún is dirty. ṣe òrìṣà bẹ́ẹ̀ ni. ó ń dọ̀tí. òyìnbó ẹ̀ mẹ́ òyìnbó ni mo ń sọ deity. Ògún is deity. is òrìṣà. bẹ́ẹ̀ ni. ọmọ state wo lògùn tẹ́ ń bọ̀. ìkọlẹ́ ọ̀run ni ọ́fíìsì àwọn. àbíkọ́ lẹ́kìtì. ó wá dé sí family wa. yàrá àwọn tó ń jẹ́ Ògún gbìyànjú ọ̀nà pa ilé wa lógún. bí àwọn áńgẹ́lì náà ṣe máa ń wá látọ̀ ògùn náà wá. ra Jésù kan bí. mo máa bá yín jà o. no ọjọ́. ẹ jẹ́ báyìí ṣe. ẹ jẹ́ báyìí. ẹni what. ẹni kéèsì ni. ẹ ń fi ẹnu tí ẹ fi ń pe Jésù ẹ fi mú ẹni kéèsì. ok wá gbọ́ kí ló tẹ̀ ń gòfè. òtútù lè ọtí òtútù. àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní ìmọ̀. bùrọ̀ kan bí mo gbà wípé òfin Ọlọ́run ó support ẹran dídín. but ǹjọ́ yẹ kí ẹ máa fi ẹnu mu bíà. ìwọ ni ká fi mú ẹ ṣé ká bá fọ̀rọ̀ mọ́ àwọn tí ń. and then ibùdó lẹ́yìn wà ń gbà tí Bíbélì sọ pé ká mọ ọtí wáìnì fún àìlera wa ṣé mi mọ̀ is this wine. now wáìnì wà fún àwọn aláìlera àwọn tí ó gbádùn àwọn tá a bá gbádùn tá a fẹ́ ṣàìsàn. sẹ́yìn ò mọ̀ wípé tẹ́ḿpìlì Ọlọ́run ni ara wa a ò gbọ́dọ̀ fún kankan bàjẹ́. ṣé bá a ṣe mo ti ṣe Ọlọ́run sọ fún mi pé ara òun bàjẹ́ ni. ẹgbẹ́ ẹ̀ ti sẹ́gbẹ́ kan wáì tẹ́ fi ṣe báyìí sínú ní church tí ẹ fi padà wá mọ́. ẹ bá bínú nígbà tá a fi service àgọ́ mi dún wọn á bọ̀ ta olùgbé tó a pè mí kó lálejò mi àti kò wọ́n ti wá bá. ẹ dẹ́ sọ fún ọ pé ìsìn Ọlọ́run lówó. o sọ bẹ́ẹ̀ ìkọjú wọn á dẹ́ni ẹ̀ ń travel lẹ́nu aago 6 dẹ̀ ni aeroplane wọn máa gbéra ó dẹ̀ máa padà sí ọgbà. nǹkan dẹ̀ ń pè mí fi ọwọ́ àbẹ̀dẹ̀ program ẹ̀dúró. ṣọwọ́ ni ẹ sá ti gbà. olówó ni. okay very good. ọba àbọ̀ ògùn mi. ọba àbọ̀ what. Ògúnlé ọba àyàn tí wọ́n lọ bí. wọ́n wá bọ̀ Ògún
kí ni tiẹ̀ pẹ̀lú ọwọ́ àbògùn. ẹ ṣe ẹni tó jíṣẹ́ fẹ́ ni ẹni ọ̀dọ̀ mi gangan lóògùn tiwa gangan tó gbọ́dọ̀. excuse me ẹ̀yin mọ̀ pa ògùn ni. ok ogun pàbẹ tí mo ń jẹ ṣe alias ni àbí. ẹ̀yin dẹ̀ ti kọ ìṣù àti iṣẹ́ owó ẹ̀ sílẹ̀ ẹ̀yà ni kọ́nà ọba ọbọ̀ ń ta. irọ́ tó bá ti yọ̀rọ̀ ògùn èmi ni máa ń bọ̀ àbúrò mi máa ń dá ọbẹ̀ ẹ̀. ẹ̀gbọ́n ògùn. mo ń bọ̀ tààrà. from research ó jẹ́ ká mọ̀ pé ẹ ní fẹ́ bọ ògùn kẹ́ ẹ má bọ ìṣù. ǹjẹ́ èyí ti kọ ìṣù àti iṣẹ́ owó ẹ̀ sílẹ̀. ní ìtí kọ̀tọ̀ jọ wa kọsẹ̀ ọwọ́ ìṣù ẹ̀nà bí mi sí mo bá ìṣù ẹ̀nà. ẹ máa ń surprise mi gan-an. ẹ̀yin ló jọ lójú. Bra John ẹ pẹ̀lẹ́ sọ Bra John nígbà tẹ́yìn dẹ̀ mọ̀ wípé wọ́n ń ṣerú eléyìí. ìwà tẹ̀wù yóò dáa dáhùn. ń gbé sà. Bra John. nǹkan tó yẹ ṣe lè gbẹdẹ àwọn náírà mi níṣẹ́ ajá kan fi bọ̀gùn wọn ní kí n bá wọn bọ orí ẹ̀ pé ká lè fi ṣe pẹpẹ ṣù. ìfiri tó wá ní pé kí n kọ́kọ́ fi bọ̀ ká tó ń já ìfẹ́ mi sùn wọn ní fi lọ gbọ́ ìfẹ́ lẹ́kùnlé èmi wàá dé fẹ́ èyí tí mo tún sáré dé pé kakọ̀ tí ẹ fi mutí wọn fi jẹ́ tó fi tóbi. ìfiri máa ń di òòṣà lẹ́kùnlé wà bẹ́ẹ̀. you stop that. di alára gbó. you stop that. ní ẹ̀rọ mi ní ọ̀dọ̀ mi ló fà á. ẹ jẹ́ ajá ni dé ajá ògùn. kí ló fà á lè fún. ẹ jẹ́ ajá ògùn. ajá kí ni kí n jẹ. Bra John ẹbí tí ẹ fi pe Jésù ẹ fi di ajá ògùn. ṣé kò dáa. ẹ̀yin wá ìfúnni wà ní ẹlọ́dọ̀ gbó. ẹ̀yin ara ìmọ̀ kan ẹ ó ti ṣe gbé ṣé ẹ̀rí ajá tí a sọ yìí ẹ jẹ́ fún iléeṣẹ́ kan kíláì dàmọ́ lọ́rọ̀ iṣẹ́ máa ń fi fáwọn iṣẹ́ ṣe lẹ́nu ṣé tó bá pe ajá ń dọ́gbọ̀n èmi ṣọ̀ ajá ẹ̀kọ́ tó bẹ̀ wọ́n lù ó ń pariwo ó ń ké wọ́n á bẹ orí ẹ̀ fáì ẹ̀ sáré gbé ẹ̀jẹ̀ kẹwàá fi símọ́tì díẹ̀ tẹ́ máa fi jáde láì tí ọkọ̀ bá pèrè ló máa gbókùn ẹ̀yẹ mú. Bra kan bí apart from pẹ́ ń bọ ògùn ẹ tó lóògùn. sábàláwo tó ní ògùn tó ní owó máa wà lọ́wọ́ ẹ̀ gan-an. wọ́n ní mo jó fóògùn lé mo jó fóògùn lọ́wọ́ bàbá tó bí nìyẹn fúnra mi tó wáá ṣoògùn mọ́ ògùn ọmọ mi gan ti ń ṣoògùn. àwọn èèyàn ń ṣègbè torí wọn ò ní ìmọ̀ ó mà ṣe o. I wish you well. Bọ̀dá fi ń bí ajá ẹ̀kọ́ ni ọ̀gájọ́ òbílẹ̀ ti gbé ọjọ́. Bra John ṣùgbọ́n ṣìírì fẹ̀yìn tí mo tún believe pé ẹ jẹ́ onígbàgbọ́ ẹ̀wù bẹ́ẹ̀ tí mo ń bá ẹ sọ̀rọ̀ tó ń jẹ ajá ògùn ẹ tún ń jẹ ajá ògùn. mi ì ṣe ń jò. Bra kan bí o kò tán síbẹ̀ o ibi kọ́ ló pe ọ̀rọ̀ wa o àwọn church à ń gbọ́. ta ló máa lọ sọ fún ọ. èmi ni máa sọ fún ọ. àwọn district à ń gbọ́. wọ́n á gbọ́ ní headquarters. ẹ̀yin tí ẹ fi ń pe Jésù. tí ẹ fi jẹ́ ń jẹ alẹ́ Olúwa. mo lè fi ń jẹ ajá ògùn lè fi ṣe é lékìn. ẹni tí mo fi jẹ oúnjẹ alẹ́ Olúwa mo máa fi jẹ oúnjẹ àárọ̀ ògùn ẹ máa sọ fún ẹ máa sọ fún kò ní ní àbá òdì sí. Olúwa dáríjì Jésù dáríjì wọn torí wọn ò mọ tí wọn ṣe. nígbà tí ìṣe tó ògùn tá a gbé sínú bẹẹdùn ṣé ó lè lẹ́kùn ògùn gbàgbà tí ó mọ èèyàn bọ̀. ẹ̀yin náà lè jẹ tán tó yẹ kẹ́ ẹ máa ṣe báyìí tán. ẹyọ kan mo sì mú báyìí. ọwọ́ ọba nulẹ̀ ṣé àṣìṣe lẹ́lẹ́ mẹ́rin ni. ẹ̀kú tó tẹ̀lé pé máa bá yín lóore. ó yá filẹ̀ bàbá àṣọ filẹ̀ báyìí fún wọn ní ká ṣe filẹ̀. alẹ́ ni tó mọ́ níwájú Ọlọ́run. alátẹnujẹ gbèrè tí wọn náà ní sin lọ́dọ̀ wọn ọba àtàlà náà ní tábàdìfẹ náà ní iṣu tí ò lọbẹ náà máa náà fi àárọ̀ jẹ gidi jẹ lọ́dọ̀ àwọn wèrè. ọ̀rọ̀ díkè ní àgéyàn fura sí ẹran yẹn ń jẹ àmọ́ kò mọ wọlé lẹsàn. ọlọpàá mọ kọjá àbá gbọ́ ti gbẹ kò yẹ ká kó kí tẹ́bà tiẹ̀ mú ti ẹ̀jẹ̀ ẹ̀rọ tó bá kọjá kẹ́bọ̀ tẹ́jẹ̀ fọ́ òfò. ẹ kúlé o. tó bá kúlé ńkọ́ mo bí ní tó bá kúlé ńkọ́ ẹjọ ṣé ìwà lẹ́wù yẹn ta ló rí irú ẹ̀ á kó ajá obìnrin òṣì lẹ́sẹ̀ ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ ẹ wá pàdé mi ilé ìjọsìn ẹ ní pẹ́ dé o gbogbo ọkọ mi ní pé 30 ìṣẹ́jú ẹ ti dé wá bá mi church mo rẹ̀ dúró tàbí ṣe sáfìsì yẹn tán ẹ dé mo tún wá dúró dé mo tún tẹ̀sẹ̀ dúró gbà ẹ máa tó dé ẹ dé náà títí mo fọwọ́ délé títí náà fún wa di alẹ́ ẹ̀ṣẹ̀ wá rí ìrìn òṣìbẹ́ fọlá nọ́mbà gìdá ní. ó tó kó o bínú àmọ́ bó bá farabalẹ̀ dáadáa ó mọ̀ pé ìròyìn ayọ̀ mo mú dé. sórí ìpè tí mo gbà láàárọ̀ yìí ẹ̀gbọ́n mi ló pè. bẹ́ẹ̀ni wọ́n lọ́mọkùnrin kan wà tí oògùn bíbọ yọ fún nígbà wọ́n wádìí káàkiri wọ́n ní oògùn ilé wa ló bọ́lọ̀bọ̀
tó ti mọ̀ pé bọ́ bá fẹ́ bọ ògún lé bàbá mi èmi mo gbọ́dọ̀ náwó sóòṣà ìpè òun náà pè mí láàárọ̀ yìí ṣé o sì mọ̀ wípé ìpè méjì ló ń bẹ wájú mi ìpè ìjọ àti ìpè ìdí ògún. ìwọ ọmọkùnrin ó ti bẹ́ẹ̀ pé kó jẹ́ ká fi ojú sọ́nà fún kó o tó fẹ́ mi mo bí ẹ sọ́nà tó fẹ́ mú rè ọ̀nà tèmi mọ̀ rè o onírárá o ọ̀nà tèmi ló máa tẹ̀lé mi lọ. méjèèjì náà ló dáa. ó lè tẹ̀lé mi lọ sọ́nà mi nìyẹn kí lọ́kọ̀ tún yà padà síbi tó ti mọ̀. irọ́ mi lọ tán náà méjèèjì. lọ́ọ̀tì ló ń mojú wẹ̀yìn kí ló ní tó mojú wẹ̀yìn ìyàwó lọ́ọ̀tì ló di yọ̀nà. tó fẹ́ sọ mí di yọ̀ ni. o ní di yọ̀ torí ọ̀rọ̀ tí mò ń bá lọ òjẹ́ ń délẹ̀ ni ìròyìn ayọ̀ tí mo ní mo mú dé òun ló wá ń bẹnu ọ̀rá yìí bẹ́ẹ̀ ni ajáde ògún lókè títí ẹlẹ́rẹ́ yìí àti bọ́. títí ta ni tí bàbá ẹ̀ mọ́ ó gbájáde ògún wọnú ilé fún mi ìwọ ọmọkùnrin má fún mi níwọ̀ jẹ́ o ìwọ kan ipa gbọ́ mi ò ní jẹ́ o mi ì ní sẹ́lẹ̀yìn ọlọ́run tí mo sìn ìwọ ọmọkùnrin iṣan rẹ̀ mo bẹ̀ mo dẹ̀ bí ẹ kí n tó fẹ́ ọkàn mi fẹ́ tán ó wá padà sídìí ògún àbílẹ̀kọ́ mi ní kó lóògùn má bògún ẹ o mi ní kó lóṣà má ṣòṣà mo yẹ pé sọ́nà mi ló fẹ́ tọ́ àbọ̀ náà bẹ̀ yẹn ó dẹ̀ sọ fún mi pé wàá tẹ̀lé. méjèèjì náà ni àwọn afárá kan ni. èrò sórí ajá àdí ògbìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dáa ló ń bẹ ń bẹ o àyọgbẹ rẹ̀ wá dùn nǹkan bẹ́ẹ̀ bá jẹ ọ̀nà àṣì ni. ó rí kò ní làkàyè torí ẹ̀gbọ́n ẹ̀ yẹn tó fi tẹ́yìn fà padà yẹn tó ń sa ibi káìtì yẹn ẹgbẹ́ yẹn á gba àlejò. àmà lọ bẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹgbẹ́ á gba àlejò máa padà wá báyìí máa fi náà wọn á sùn ẹ torí òbí ṣe tèmi ni tí ẹran ìbá rẹ ṣẹ́jú kan sí nínú ilé yìí wà ní kan tí wọ́n fojú. a máa di eléyìí ẹgbẹ́ àgbàlejò. a máa ìpè méjì ni wọ́n pè mí ìpè ṣọ́ọ̀ṣì àti ìpè iṣẹ́ ilé wa ó sì gbọ́dọ̀ dáhùn ìpè iṣẹ́ ilé wa tó wá rí lókìní tí mo mú wáyé ajáde ògún ire tó ń bẹnu rẹ̀ pọ̀ o máa ń wá òróró bí mo bá jẹ ilé tí mo gàrí àyọgbẹ ajádùn òróró. ẹ dájọ́ ṣe rí ẹjọ ẹ má bínú sá ẹbúlẹ sọ pé àwọn afẹlà ẹbú póríṣiríṣi ẹbú máa ń dúdú ni. àwọn èèyàn oní jíjó ni eléyìí oní gígùn ni wọ́n máa ń gùn nù. àwọn bàbá wa bẹ́ẹ̀ fi lé wa lọ́wọ́ wọ́n tàbí ẹ fún yàn lóògùn ká mè sọ pé àwa náà fi sẹ́nu. ẹbùsí. tó rẹ́ ni àmọ́bi tó ti ń bọ̀ tá a bá fún ní nǹkan tó kọ́ máa ní nǹkan tó lò lọ. ètò ìwọ̀n bá àkọ́kọ́ tí mo fún yẹn tó bá jẹ́ poison tó lè délé kí wọ́n tó máa ń ẹlẹ́mìí gbàdé ó yá sílẹ̀ mẹ́ta. àkúfẹ̀yìn tewúrẹ́. àkúfẹ̀rìgì sọlẹ̀ nítàdán. èsàn o. bá ń lọ sán gbogbo ọ̀tá mi sọ̀rùn. ọ̀tá alé ọ̀tá òde ọ̀tá abiṣẹ́ ọ̀tá àdúgbò àárín àná ilé àná ibi tá a ti bí mi kó lè bá mi sọ̀rọ̀ sọ̀rùn. ẹ jọ wá kí ni iṣẹ́ ìwà mò ń gbọ́ ikú. àgbélépa ẹni mi tó yá wèrè ni. má tó ní ilé gbọ́dọ̀ wáyé òun mo fi pa wọn ní last month èmi mo pa wọn. ẹ dájọ́ ẹ ńlá ẹbú. ṣé kò dáa ni. lẹ́yìn tẹ́ ń wàásù fún wa lórí púpìtì pé ká gbọ́ náà gbọ́ ká mẹ́ta gbà ká dẹ̀ mọ́ tá à ń ṣe. ṣé kò dáa ni. ẹlẹ́bù ni. mo ńlá ẹbù. ìyá bẹ́kẹ̀ ọ̀làlá. ṣé orin mi lórí ìjọ kò ní kí ló ẹjọ́ bàbá ọkọ mi ìtí mo sẹ̀ kọ́kọ́ báyìí ó kọ́kọ́ yà mí lẹ́nu náà mi ní kẹ́lẹ́bọ má ṣẹbọ mi ní kó ló ṣàmá ṣòṣà kólúkálukú dúró sójú kan ká mọ bí tẹ́ ẹ wà yẹn ní tèmi sọ nìyẹn ẹjọ́ bàbá ọkọ mi mo fẹ́ bẹ̀ yín lórúkọ Ọlọ́run tí mo gbẹ́kẹ̀lé tí mo dẹ̀ ń sẹ́yìn ẹ wo orí burúkú tẹ̀ ń ṣe yẹ ẹ jẹ́ kó dópin Jésù bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ jọ ẹ fi mọ́ ẹ jáwé ọdún fi mọ́ bẹ́ẹ̀ kí ló dé mi ní kẹ́ má ṣẹbọ yín mi ní kẹ́ má ṣòṣà ẹ fi ọkọ mi lọ́rùn lẹ̀ kí ló dé fi trying fa ọkọ mi padà gbogbo ìgbà tí bá ti ń tì lọ sọ́nà gbàgbọ́ báyìí tó ti ń lọ báyìí tí ò wẹ̀yìn ẹ̀yin ni lọ́ọ̀tì ayé ẹ̀ tẹ̀ máa jẹ́ kó wẹ̀yìn kí ló dé láàárọ̀ kùtùkùtù tá a lọ ṣọ́ọ̀ṣì jẹ́jẹ́jẹ́jẹ́ bọ́kọ mi ti mú náà gbàgbọ́ pọ̀ lẹ́wọ́ pé padà pé kó wá bá yín náwó sógun irú òṣìwò nìyẹn ṣé mo ní ká má ṣe òṣà yín ni ẹ̀ẹ́dẹ̀ fọ́kọ mi lọ́rùn sílẹ̀ ṣé pé oníkàjọ gbanú ìyá kan náà jáde ṣé ìyẹn ní kájọ rìn lọ́nà kan náà ni ó ti fẹ́ yàwó ó ti bímọ ẹ fílẹ̀ sójú ọ̀nà gbàgbọ́ tó mọ̀. ṣé wo ni òtówó ni àbí wéèyàn ni òtówó yàn ọ̀rọ̀ sọ̀rọ̀ sí olóò máa pa ibi tí mo wà tí máa bẹ̀rẹ̀ ṣẹbọ tí máa agbede méjì ayé àtọ̀run mo wà ṣé bí ẹ mọ́ ni láì ibi tó bá mo lè dúró sí. náà ṣó wá rí n tó ń sọ yìí bí ìgbà tó mọ̀ fẹ́ gbẹ̀ṣẹ̀ ni o. bẹ́ẹ̀ni torí dídé tó dé sínú ayé ọkọ tiẹ̀ tó jẹ́ Ògúnwálé ní òrùkó gbọ́ Jésù wálé lẹ́yìn iwájú Ògún ló ti bá láti ìgbà tẹ́ ti dé lọ ń bọ̀ wájú Ògún wọn bí Ògún dábò ìwà kó gbọ́dọ̀ kó wájú Ògún
kógun má pàwé ìdànù torí báyìí àwọn bàbá tó bí àwọn àgbà tó fẹ́ kú ọwọ́ ògùn náà kó wa lé lọ́wọ́ so a máa ń lọ sọ́dọ̀ Jésù a máa ń padà wá ni so à ń ṣe báyìí náà. nǹkan sọ wípé bí wọn bá kúkú máa gbóná kó gbóná tó bá kúkú máa tutù kó tutù ó ní kó gbóná kó tutù ó lóun máa pọ̀ jáde ni. ó ti pọ̀ mí jáde báyìí sí mo fẹ́ máa gbóná mo fẹ́ máa tutù mo fẹ́ máa ṣe méjèèjì papọ̀ èmi mo ní ìgbésí ayé tí mò ń gbé ṣọwárà bú ẹ̀yìn ṣọrí ètò ìjọkọ̀ ẹ̀yìn mi fẹ́ kó kọjá yẹ sí mi ìwọ iṣẹ́ ìwọ lè dé nísìn kó máa sọ pé Ògún ṣe kinní kan ní tẹ́mi ṣe nígbè ayé tiẹ̀. èmi. jáde ọkè gbẹ́kẹ̀tẹ̀ bí Jésù ló pọ̀ fún yín. a ló wá fún mi lọ́mọ Ọlọ́run ló fẹ́ mi lọ́mọ o. mi ò fẹ́ sọ pé ká sọ pé gbẹ́kẹ̀ lóògùn ni ta fi yàn jẹ́ fún Jésù pé gbẹ́kẹ̀ lóluwa bẹ́ẹ̀ ni tí mo ṣe ń bí lẹ́nu ọlọ́ọ̀kan yẹn nígbà tẹ ẹ̀wọ́ ọmọ tó tún ń pọ́n yín tẹ ẹ̀wọ́ ọmọ èmi mọ́ tí mo ṣe ń bí ìwọ please anything ló lè ṣe o má rúdù sí àwọn baba ńlá wa o anything tó bá lọ́wọ́ mi bá lọ́wọ́ ọkọ ẹ̀ ó bá lọ́wọ́ ẹ̀kọ́ tó fẹ́ ni o ọ̀tọ̀ la yẹ awẹ́ o ọ̀tọ̀ la yẹ gbìyànjú o èyí tí mo wá ń ṣe nígbà tí mo ti ń ṣe Jésù òjò sí mi kó sọ mi pé fògbógbóró lẹ̀ àbí fẹ́ búlẹ̀ àbí fi kíni kan lẹ̀. ẹ wá ní kọkàn tèmi wá náwó sóògùn ẹ wá gbé ẹran játijàti kan fún kó gbé fèmí kémi jẹran ajá a tún wá jákò ajá abirin oṣù lẹ́sẹ̀ akọ ajá tánikẹ́ ta lẹ́fẹ́ kó máa rìn oṣù kiri. ìyá gbẹ́kẹ̀ má sọ fún pé ò jẹ ajá àtọkọ ẹgbẹ́ wa. èmi ajájá. shit wọ́n waste ẹran efiri mo fi bọ́ efiri mo fi bọ́ akọ ajá yìí ibùkún ẹ̀rọ yìí tẹ̀ gbé fún yẹn alábọ̀jẹ ni àbọ̀jẹ káfátà bọ̀ láti ilẹ̀ mo dẹ̀ ní kẹ́ máa gbé fún ibi ìjásẹ̀ báyìí tún ni. ẹ kúkú jẹ yẹn náà kó lórúkọ ìbọdá jọ̀nù ẹ ní làákàyè o ẹ kì í ṣe ní àpọ́nlé o àbọ̀jẹ ẹ̀yin fi efirin bọ ajá jẹ ẹ̀yin tẹ́ máa dúró síwájú pulpit tẹ́ máa sọ wípé ká fi ti késàrì ká má fọ ọkàn tí ń ṣe ti àìmọ́. ẹ̀mí mo lẹ́nu mi o. ìyá gbẹ́kẹ̀ sórí tó dánwò yìí tó bá jára àtà ló bá mi dánwò. kí ni. mà ṣe o àmọ́ kó jẹ́ last time fún ẹ. ẹ wo ẹ tún jẹ́ last time fẹ́yìn náà láyé yín ni mo sọ tàbá tún pé ọkọ mi tẹ fi tọ́ ìfà padà sẹ́yìn tí mo fi lọ sọ́nà ojú gbàgbọ́ tí mo ń tọ̀ sọ́nà ojú gbàgbọ́ tàbá tún fi káìtì dá ọkọ mi padà ẹ máa rí tójú yóò fẹ́ rí. ọkọ ẹ ló ń fà padà. ẹ máa rí pípọ́n ojú mi jọ kí ẹ̀yin àgbà játijàti wọ́n dẹ̀ fi yín síwájú ìjọ ẹ kọ́ sí gbogbo ọ̀rọ̀bù ayé ẹ wọ gbogbo ẹ kó gbogbo oyè lóye báyìí ẹ jókòó bí èèyàn gidi wọn ní mọ̀ pé ẹ̀jẹ̀ ajálẹ̀ ńlá kiri ìṣẹ́bọ̀ lè ṣògùn mí ni ẹ má ṣe ẹ fi ọkọ mi lọ́rùn sílẹ̀ ẹ kó ṣì lọ. ẹ náà ẹ rí wọn tún wéèsì àpàjá yẹn báyìí mo efirin mo fi bọ̀. èmi ni ìyá gbẹ́kẹ̀ ló èmi lè. kí ló ṣe. ẹ̀fún alágbogbo dẹ ẹ̀fún má fún mi ẹ̀dì má dì mí. ṣé kò sí. ó wà bí mo ṣe lọ yẹn ẹran tí ọkà bá fẹnu sọ ẹnu ọkà ló máa ń kú sí tí n tó jáde lẹ́nu tó bá fi lè bá ipa sẹ̀ ń bí o lè délé kó tó kú. ẹ̀rọ má lọ bẹ́ẹ̀. mi bẹ́ẹ̀ ṣe mo ṣe wà rántí ìyàwó. ọ̀sán jẹ́ ká fojú sókó ìyá gbẹ́kẹ̀. sórí àkáǹtì dáàdì mi tí mo rí kẹ́ tó débi tí oògùn rẹ wá ẹ máa ti wọ 270 pay 270. from 1 to bẹ́ẹ̀. kí wọ́n máa lọ ṣùgbọ́n page kan oògùn tó wà ní each page ó tó bí 88 wáwo 88 lọ 200 kàtó ṣe àmàrí aṣínà ẹ̀yọ́nú nǹkan kan àwọn bí iṣẹ́ burúkú ni mo fi bẹ̀rẹ̀ ẹ̀ kọ́ ó máa kọ́ wá bí. wọ́n ní pé tẹ̀ ń bá ń jó nǹkan ó máa ń fi hàn nímú iṣẹ́ kan wà tí mo jó oúnjẹ ta ojúkú báyìí sí muslim alọ́nà sí mo rò sí muslim bá kú níbi 9 àárọ̀ títí 2. máa fún ẹ̀ṣẹ̀ náà ó dà ẹ fún mẹ́jọ ó dà tí ọba ń ṣe ṣé gbogbo nǹkan tá à ń ṣe yìí sọlọ́run fẹ́ ni àbí mi kò yé mi. ìwọlé kí n bèèrè ẹ bá a ṣe ń ṣe nìyẹn nǹkan kan lòdì sí nǹkan tá à ń ṣe yìí kò sí nínú báyìí kò sí. bíbélì sọ pé gbogbo nǹkan tó ń dá dáradára. kò wá nídìí bí tí ọlọ́run fi ijọ́ 6 tó fi dá gbogbo nǹkan tó ṣe wá dá wa níjọ́ keje wá ní ẹ máa jọba lórí gbogbo kò séwé kò ségbó ewé wa ìgbó sórí kí ni ẹ̀kọ́ yẹn ìwọ kan ló ní ìwọ ọjọ́ 7 sígbà táwa yìí ò gbọ́dọ̀ súnmọ́ bí yẹn. iná máa jó mi ló fẹ́ jó mi lọ́jọ́ mi. kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mẹ́rin bá san ọ̀dọ̀ mi lánàá
kò wá gbà fún mi ó wá ní pé lẹ́yìn lòún máa wá ṣé nígbà tó wá fẹ́ jí kó lọ́dọ̀ mi láàárọ̀ yìí mo tẹ̀wọ́ sí owó tó bá fi wá mo tún wá fún láwọn oníkan pé kó bá mi fi dáná fáwọn Áfíríkà. wọ́n lè dànù kẹ́ ẹ jẹun o má wọ́n kó tó kó má gba bẹ̀dẹ̀ bí ẹsẹ̀ mẹ́fà o má gba bẹ́ẹ̀ Mary dábẹ́ kò má gba bẹ̀dẹ̀ sáré o. ọba tó dá ewé ló dá egbò. ní ọdún tí Uzziah ọba kú èmi rí Olúwa ó jókòó lórí ìtẹ́ tí ó ga aṣọ rẹ̀ sì gbé sókè aṣọ ìgúnwà rẹ̀ sì kún tẹ́ḿpìlì àwọn séráfù dúró lókè rẹ̀ ọ̀kọ̀ọ̀kan wọn sì ní ìyẹ́ sẹ́yìn náà rí ẹ wòrà yín ẹ wọ ọmọ ọlá ẹ̀yin lè wòrà yín sẹ́yìn náà ẹ yọ dáadáa báyìí ẹni tí wọn ní kẹjá jáde tẹ máa sọ pé aṣọ bàbá yìí kọ́ lẹ fẹ́ wọ̀ o ènìyàn sọ pé wọn máa jò gúlùtù o wọn máa jù dàrọ kó bá nà bá yín o tẹ bá ti wà nù aṣọ bàbá yín kò sí ní tó máa ṣe yín ṣé kan ṣe yín sì tẹ wọṣọ yín. orí sọ amọ́ṣọ́ gbé nǹkan àwọn bàbá wa náà àgbọ̀rọ̀ pàtì. mi sọ pé kẹ pàtì àmọ́ ńgbà tí mi àti ń fẹ́fẹ́ ra alájọsọ mo sọ fún yín pé ìdílé onígbàgbọ́ ni mo ti wá pé iṣẹ́ máa ṣẹ̀sìn ní ẹrú tẹ̀yìn lọ́rùn ẹ máa ṣe ẹ wá fẹ́mi tán sí ẹ wá ń ṣe ọ̀ṣà pàṣọkò ẹ ń yà kiri káàkiri. méjèèjì náà ni. èmi ò fẹ́ o. àwọn àmàdọ́gbọ́n sí ni. sori pé mo fẹ́ sáré dé ọ̀dọ̀ Adébọ̀wálé àwọn àdéhùn ọ̀rọ̀ wa yẹn ó ti ń ṣe bí ẹni fẹ́ yẹ má wàá jọ orí aago mọ́ tí n bá débẹ̀ kájọ sọ nítubénubé. bẹ́ẹ̀ ni ojúkòrò ń kojú pẹ̀lú jẹ tó dàbẹ́. jẹ́ títí lọ. bẹ́ẹ̀ ṣe wá ń lọ yìí o ẹ gbọ́dọ̀ ya ọ̀dọ̀ ẹ̀gbọ́n yín o torí gbà iná máa ní ẹ kíní kan yọ séèyàn kan bẹ́ẹ̀ yín gbọ́dọ̀ wá ṣe gbà ilẹ̀ máa ní kẹ́bu kíní kan sẹ́nu lẹ́ máa ṣe mi ìfẹ́ kí ẹ gbé ohun kọ̀ọ̀kan wá láti ta tó máa ń lẹ́nu yín. ewu àtẹ̀gbọ́n mi yìí ṣá òun ni yàwá. mi ìyá yín àmọ́ kó ní kálukú ṣe tiẹ̀ ayé ṣáà ti fẹ́ yàwó kí ló dé. ṣùgbọ́n kí bàbá àjọ làwọn náà. ajá ò lè rorò kó sójú lé méjì kó sọ lé wọn. bàbá àjọ làwọn náà. èmi ẹ ṣe gbọ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀. àwọn kò gbóná kó tutù dédé èmi ò fẹ́ o ẹ tètè lọ́pàá kẹfọ́ pa. ọ̀dà kíni ṣe ẹ gbà mí o ọmọ wọn gbọ́dọ̀ kí ló jẹ wọn ẹ gbà mí o ọmọ ṣe gbọ́dọ̀ kí ló jẹ ẹ mọ tuntun síbi lára ju mi àwọn pàṣẹ sáà ọsàn ọ̀rọ̀ bẹ́ẹ̀ sà. ọjà lẹ ewọ sà ìfọ̀bọ̀lọ̀ ṣọ́ ìgbọ̀bọ̀lọ̀ ṣọ́. ẹ máa tún ṣẹlẹ̀ Olúwa ní kí ẹ fi ọkàn balẹ̀ Olúwa ní kò sí tó máa ṣe ìyàwó yín Olúwa ní kí ẹ lọ gbé ìyàwó yín wá àtẹ̀mí àti ẹ̀yin àti ìyàwó yín ká gba ọ̀pọ̀lọpọ̀ àdúrà ká dẹ̀ gba àwọn ọjọ́ méje tí a bá ti ṣe léyìí tán ká pray sínú omi kó mu omi yẹn kó dẹ̀ sí wẹ̀ àwa ya. Abdiki ó dàbẹ̀ ni pé ohun tí mo ń ṣàlàyé fún yín ò yé yín ìyàwó mi àní kò lè sọ̀rọ̀ kò lè gbapá kò lè gbẹ́sẹ̀ ẹnì mọ bó ṣe tó yẹn mi kí n lọ gbé wá. síbẹ̀síbẹ̀ ègbé ni fún ẹni tó ń wí pé nígbà tí Ọlọ́run ò rán ègbé dẹ̀ ni ẹni tí kò sọ ọ̀pọ̀ nígbà tí Ọlọ́run rán tí ò jíṣẹ́ ní tó lù wá rán mi nìyẹn ogun kan ò lè kọ́lọ́run máa ṣẹ ogun níwá ogun lẹ́yìn Ọlọ́run ṣẹ́gun ẹ lọ gbéyàwó yín wá ẹ fi eléyìí dán Ọlọ́run o. mo ti gbọ́ díkì ẹjọ́ ẹ mọ̀ nǹkan ẹ kọ́kọ́ fún mi ní nǹkan ẹ̀rọ náà kí n ti àkọ́kọ́ lu kárí ẹ balẹ̀ díẹ̀. brother Olúwa ló ń jẹ́ ẹ̀rọ Jésù Kristi ló ń jẹ́ ẹ̀rọ tẹ́ ẹ bá ti gbé wọlé tá a bá ti gbàdúrà sínú omi ara wa yá. díkì tẹ́lẹ̀ mọ̀ pé big body ni mo gbé iṣẹ́ tó lu ẹ mọ̀ pé big body mo gbé. àjẹyè ni wọ́n jẹ́ Olúwa wà pẹ̀lú yín àlàáfíà jẹ́ ti yín ogun ò ní jà yín Jésù Olúwa wa àmín. àjàgbà ní tọ̀tọ̀ àjàgbà nítorí bí àpọ̀lẹ́ bá sí ọjọ́ ọ̀pọ̀ ayẹ ọjọ́ ìlú máa pẹ́ kúlẹ̀ ó jà ọjọ́ tí olóró bá pọ̀ ní gbìyànjú ọjọ́ tí ewúrẹ́ bá bímọ tiẹ̀ ní dìde ọjọ́ tí àgùntàn bá bímọ tiẹ̀ ní dìde ọ̀yá ń bà pẹ̀lẹ́. ẹ̀gbọ́n mi ṣó de máa lajú. èrùgàlè bá ń gbẹ̀lọ́ yín ló dìde bẹ́ẹ̀ ni èrùgàlè pé ó dà kó dìde gbẹ̀dà nílẹ̀ kó dìde èrùgàlè gbẹ̀dà nílẹ̀ kó dìde. ẹ ṣe ẹ̀gbọ́n mi pẹ̀lẹ́ káàbọ̀ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi ẹ ṣe ẹgbẹ́ ẹ ṣe mo dúpẹ́
pẹ̀lú díà. Darling. Báwo ni? Ṣé wàá okay? Kí ló ṣẹlẹ̀? Mẹ́wàá ṣẹlẹ̀. Ifá òṣè. Mo rántí pé Ifá báwo. Ọ̀run mi lọ ṣe. Mo ní kẹ́ bá mi pé Pastor Sam. My dear, ọ̀rọ̀ Pastor Sam ló sọ yìí. Nǹkan kan ṣe kọ́ ló ṣe ẹlẹ́ẹ̀kan 9 ni o. Mo dọ́dọ̀ Pastor Sam, wọ́n ní pé ká lọ gbà àwọn ọjọ́ méje. Àwọn ọjọ́ méje, ṣé kọjọ́ méje tó pé ṣe nǹkan ò tí ní bàjẹ́? Ọpẹ́lọpẹ́ ẹ̀gbọ́n mi. Ìṣẹ̀ṣe làgbà nílẹ̀ yìí o. Ìṣẹ̀ṣe làgbà. Kọrin. ẹ̀rí tí ẹ̀yin tẹ́ bá ti gba ẹ̀sìn sódì báyìí àdánwò lẹ̀ máa ń. Jésù ọmọ Ọlọ́run tí olùgbàlà rán wá ó ní èmi ò wá láti pa òfin àtijọ́ run. Ó wá ní ẹ̀jẹ̀ àfitì Késárì. Àfikún Késárì bẹ́ẹ̀. Kò wá ní dìbí. Kò wá ní. Bàbá o. Tí Ọlọ́run fi dá gbogbo nǹkan tó fẹ́ dá lọ́jọ́ 6 tó wá dábàá lọ́jọ́ keje ní ká máa jọba lórí wọn. Àtẹ̀wé òkú. Ó dà bí báwo la ṣe mọ̀ pé tá a bá mú ìgbẹ́gbẹ́ wéwé tápà tá a mú mọ́ èpo ọ̀gọ̀ ó ní iṣẹ́ tó ń ṣe tó dẹ̀ dáhùn. Èmi mọ̀. Wọ́n wá tayọ̀ lọ́fà wèrè wọn kò járáyé kò jẹ́ lọ́rùn ó ní kó o gbàwé ọjọ́ méjì. Alákòóbá. Ó lè gbàwé ọjọ́ kan délé kẹ́ tó máa gbọ́. A ó pàdé létí odò. Ifá ò ṣe. Wọ́n tẹ́lẹ̀ àjẹ́ nígbà. Ọ̀run mi là ń ṣe. Àmọ́ eégún lé bàbá mi ṣe. gbà táwa mọ̀ tí ètò. Jogbójogbò nìyẹn. Tá a bá mérí ọ̀tún tá a játọ̀ sí tá a fi gbọ́ ẹ̀kún. Bẹ́ẹ̀. Oúnjẹ. Ó jẹ́ o, ajẹ́bi náà. Ọ̀rẹ́. Jogbójogbò. Kí lélẹ̀? Ètò dá ẹ padà sẹ́yìn. Òun ni o. Kí lélẹ̀? Ìtọ̀ òbúkọ ni. Ẹ fún mi ní tọ̀pù ṣé mi ṣáà ti mú. Ìwọ ló mú débi. My dear, just calm down. Ẹni mú mi tọ̀pù kan. Òun ló dá ẹ padà. Ó lè gba láàyè kan fún mi ní tọ̀pù kan mú. Ìtọ̀ nìkan kọ́. Ìtọ̀ òbú kan. A lot of things inside. Ó ti wà refined. Ìtọ̀ òbúkọ nìkan kọ́. Ní tá a fi pè náà kíni. Akọ aláǹgbá wà. Bẹ́ẹ̀ni. Àwọn Yorùbá sọ pé ẹni ìjà òde bá. Àwọn ló pèrè lọ́kùnrin ẹ̀gbọ́n mi. Ó ní ẹnìkan tí mo mọ̀. Èkó ni eré àkọlà. Spirit náà ń pèlè. Adekunle. Gbà tí wọ́n ta lọ́wọ́. Ẹyin náà. Mo torí náṣọ́ báyìí. Ó ń kákò báyìí. Ó fa aṣọ obìnrin ni. Ara obìnrin ló kù. Àwọn nǹkan tó ń fi bò sàn. Ó ní ìdílé àfẹ́jẹ́. Ìdí eléyìí wọn tiẹ̀ tí wọ́n hàn sí rárá tútù ni pẹ̀ṣẹ̀ báyìí 9 ló jẹ. Tí ọmọ ò bá tí ì bu obìnrin ọ̀sà ń délé bọ̀rú a máa pa fún ọ. Ọkùnrin òun fẹ́ kọ́kùnrin gbẹ̀bí òun fẹ́ kọ́kùnrin gbẹ̀bí òun. Kọ́lọ́ bá jẹ́ kó kàgbá kó ọmọ tí mo torí ẹ̀ dàbí orí àtijọ́ náà. Ọkọ̀ wúrà. Tó pọ́ǹsì ojú ara báyìí. Gbogbo gbogbo. Ó máa là ní. Àsìkò kọ́ lánàá dé. Ṣé ilé ìlú tó pọ̀lẹ́ náà yìí? Kókó ẹyin àṣejẹ tó ń sẹ́ nǹkan. Àṣejẹ aláyàn yẹn. Wọ́n ló máa jáyọ. My dear farabalẹ̀ kò kí ń ṣe gbogbo bọ́ọ̀dì ayan fẹ́dà ẹ̀yẹn àti ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ lórí òun la máa já ó dẹ̀ ní irú nínú ó lè feel taste ayan rárá and you will love it. Ayé mi o. Iṣẹ́ ọ̀fà ni o iṣẹ́ ọ̀fà tó gbóná gan ni. Èmi ni mo máa ṣe fẹ́ra mi. Ìyá gbẹ́gẹ́ fún àṣìṣe tọmọ ìrìn kí sí òtẹ́ mi ó ń ṣe jágbá òwúwálé òun náà mọ̀ òun náà mọ̀ irúpá jẹ́ kí irúpọ̀ bẹ̀rẹ̀ máa fi irú sí. inú yẹn ò lè jẹ́ kó gbórùn. Ayé mi. Ẹ jẹ́ kí n sáré lọ pípẹ́ yẹn kí n sáré lọ pípẹ́. Ayán mélòó lẹ pè náà? Ayán mélòó lẹ pè? Méje ló bẹ̀rẹ̀. Ayán mẹ́sàn-án. Ọlọ́pàá tó tó mi wọ́n dára. Àìmọ̀kànmọ̀kàn ń dà ní èyí tẹ́ ẹ gba ẹ̀sìn sóní láàmú. Nílé gan ní ká fi ti Késárì fún Késárì. Wọ́n ta ẹ́ lọ́fà òun kà sáàmù. Mo fi gbogbo ẹnu sá. Gbogbo àmì ló gbàgbọ́ ayé ló bá mi. Mi ìdí ẹ̀ka ìdánjú rọ̀ wọ̀nà ìsìn gbàgbọ́. Kò sí sáàbù kankan tó rọfà tó bá ti tàyàn ní ọ̀fà báyìí kó gbó nǹkan fà. Kó gbèsè jẹ́ ẹ̀. Tó bá ti wá rí bó ṣe rí yẹn, èèyàn máa gba kámọ́ mi. Ṣé o lè là á láàfíà? Ayé yẹn máa yàgbẹ́ sára. Iṣẹ́ dáhùn yẹn. Arúkọ. Má jẹ́ gbẹ́rẹ́ jáde o. Ayọ̀ mi gbé wa lọ mí àná. Àwa lẹ máa rí ṣọ́ọ̀ṣì àtúnṣe babaláwo. Ẹni tó mọ̀ ló mọ̀ o, ẹni tí ò mọ̀ ni ò mọ̀. Ẹ pẹ̀lẹ́. Alàgbà. Lọ́dọ̀ kan bí. Ẹ pẹ̀lẹ́. Mi ò fẹ́ ká máa jà sọ́rọ̀ orúkọ mi. Mo ní ẹ máa pè mí délẹ̀. Ẹ jẹ́ kí wọ́n pè é bọ́ọ̀rọ̀ Jésù kan bí. Ẹ pẹ̀lẹ́. Ẹ̀mí ṣé kò sí.
Yorùbá bọ̀ wọ́n ní a kì í dàgbà kọjá tí a ò bá mọ̀. Kéèyàn ka gbogbo ìwé ayé tí ò bá mọ̀ kò mọ̀ ni. April 12, 1973 ni mo rí Ọlọ́run face to face báyìí. Nínú fíìmù. No. Yeah. Láti 1973 yẹn to date mi ò tí ì fi jọ́ kan yà kú lọ́rọ̀ náà. Mo mọ gbogbo Bible A to Z off hand. Mo ń kà lójoojúmọ́ bí oúnjẹ. Mi ò dẹ̀ fìgbà kankan mú nǹkan kan pẹ̀lú Ọlọ́run. Ó wá surprise mi wípé ìyàwó brọ́dà yín ó sick be something like malaria kò ti wá di typhoid kò ti pẹ́ lára èèyàn kó wá máa fẹ́ máa bá omi àtẹ̀jẹ́ ara èèyàn jẹ́. Olúwadé sọ fún mi pé sọ fún wọn kí wọ́n gba àwẹ̀ 7 days ẹ̀yin náà ẹ bá wọn gbà á ẹ gbàdúrà fún wọn ẹ gbàdúrà sínú omi ẹ jẹ́ kí wọ́n mú ẹ jẹ́ kí wọ́n fi wé ọkàn dídùn Olúwa lọ ọdẹ kúrò bẹ ọdẹ wà sọ́dọ̀ wọn. Ẹ jọ̀ọ́ ṣé n tẹ́mi wá ní kí wọ́n ṣe ṣé o náà kọ́ lẹ́yìn ṣe ìtọ́wọ́ tẹ́mi wá ní. Sáàmù lẹ kà sínú omi fún wọn tí wọ́n mu tára wọn fi yá less than 24 hours torí ní tẹ́yìn ò bá mọ̀ èyí ò mọ̀ ni. Ṣé ìbínú. Ìrọ̀ 1 point. Kàsí tó bí mi wá nìyí. Pẹ̀lẹ́. Àkọ́kọ́ jíkì ẹ̀sìn ẹ̀ ń pa pẹpẹ irun. Okay. Àdánwò àfiṣe ni wọ́n fún ẹ̀ ń pa orí burúkú ẹ̀ ń rí Ọlọ́run lójú ní 1973 nínú fíìmù. Lójú ayé. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ wọ́n gbé èèyàn wá sọ́dọ̀ yín. Tó ní malaria tó fẹ́ di typhoid. Ojú tẹ́ ẹ fi nìyẹn. Bíbélì sọ pé àwọn ènìyàn mi ṣègbè. Torí wọn ò ní mọ̀. Ẹ ní mọ̀ kankan. Ẹ máa gbọ́ empty by ló máa ń pariwo. Ẹ̀yin náà ara kan bí. Àròkọ ni Jesus o, àròkọ ni Christianity life o, empty by ẹ mọ̀ọ́tsẹ̀ kankan. Ara kan bí. Alàgbà tẹ́wà ẹ ti dà alàgbàlagbà. Ṣé mo wá sọ́dọ̀ yẹn sì ṣe kápá kan fún ọfà disgrace. Màá dẹ̀ disgrace because ẹ mọ̀ pé láti ilẹ̀ náà èmi àti yóò gba tara wa nù ṣọ́ọ̀ṣì Jésù ló kàn fagilé tó wà papọ̀ Jésù ló fagilé tó wà pọ̀ mi ò láìkì sọ kò ní ipa abára aṣọ rẹ ojú ó ń gbé èèyàn kan ta ló fà wá báyìí. Ọfà malaria. Ká ní pé ẹni ọ̀ kì í ṣe ìyàwó àbúrò mi ni màá mọ̀ mọ́tàn wọn padà wá sọ́dọ̀ yìí pé kàn gba rẹ̀ 7 days tẹ́lẹ̀ bá wà fi gbà rẹ̀ 7 hours àwa kú sọ́dọ̀ ìgbà náà ẹ ti wá ń kíríkì lẹ́sìn báyìí bí wọ́n máa dẹ́wọ̀n gbé fún ilé àbọ̀ wá ní kọ́ńdọ̀ parí dẹ́gbà okùn tó máa ń fúnyàn lọ́rùn wọn nígbà fa orí ètò pa wọ́n tààyàn lọ́fà ẹ̀yìn àwẹ̀ fún wọn. Ṣé mọ̀ pé ọfà tó ta lẹ́dí yẹn ọfà tó máa sọ pé ó ní gbà yẹn ni má pàdé ni. Òkè kò gbọ́dọ̀ pàdé èèyàn. Kò gbọ́dọ̀ pàdé ẹbọra ni kò gbọ́dọ̀ pàdé láàrin èèyàn bó ṣe ń lọ báyìí tó bá ti lọ kárí báyìí tó wá pàdé wá gbà pàm ẹlẹ́nìgbà ni ẹ̀. A ó pàdé létí odò ohun tó pa làbí lẹ́ni ọgbà gbọ́ létí ẹ̀. Kò ń ṣe malaria. Ọfà ni. Kí ló ń jọ fà? Ṣé bí kí ló máa pa ìyẹn ló fà? Catapult ni ọfà Yorùbá ní iṣẹ́ ìbílẹ̀ ni wọ́n máa ń ṣàṣẹ ni wọ́n máa ń níbi ṣàṣeyàn àwọn bí máa ń ṣàṣínú atẹ́gùn wọ́n máa ń dàbí sára aṣọ ẹ bá ti kó tiẹ̀ nìyẹn. Ọfà kò wá sí sáàmù kankan láyé sá tó rún ọfà tó bá wà ẹ̀fọ́ mi. Ewu rẹ̀ wá kà sí. Ẹ ṣe mo ní iṣẹ́ ọ̀fà ni iṣẹ́ ọ̀fà ni mo lò fún. Ẹgbẹ́ sọ̀rọ̀ dọ́kítọ̀. Ibi ni mo ti tẹ̀. Sẹ́yìn kó nǹkan fà sí náà. Mo ní iṣẹ́ ọ̀fà lé o bàbá mi fẹ́ fọ́fà pa mí èmi náà wá lọ sí iṣẹ́ ọ̀fà jọ́ mo ní síbẹ̀ kò sí ọ̀fà tó wà láyé tí mo mọ̀ ẹ jẹ́ fún ní sábàtà ìrọ̀lọ́fà tó bá lé àgbàdo gbígbẹ ọ̀pọ̀lọpọ̀ àtàrí ẹ lọ kò ní di ọ̀fọ̀ kò ní di ọ̀fọ̀ bẹ́ẹ̀ ni àtàrí púpọ̀ bra kan bí àtàrí bẹ́ẹ̀ ni àti ọ̀pọ̀lọpọ̀ àgbàdo ẹ lọ ẹ jẹ́ kọ́kọ́ máa rọ́ sínú ọtí ọba tó lẹ́bi mi lọ ó dá afọ́fà ọtí ẹlẹ́ẹ̀kejì ọtí omi ọ̀ràn ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá rí àsìn tútù bẹ́ẹ̀ ni ẹ tún mọ yẹn náà. ẹ wá ní kétí ọwọ́wọ́ ẹ fi síbẹ̀ ẹ wá dé ọ̀pọ̀lọpọ̀ àjíǹsì ẹ gbé ilẹ̀ fúnjọ́ mẹ́ta. ritual ẹ ṣe. Ritual ni àmì ritualist.
kẹwàá ṣíbílà ẹyọ kan pé ó ti tó kẹfù tó bá ti bá ọ ẹni tó fọwọ́ rẹ̀ láàrin wákàtí kan ó gbọ́dọ̀ làágùn wà jò báyìí lálàáfíà ni ẹ má gbàgbé ẹ má nídìí ẹ o bẹ́ẹ̀ ṣe wà ìdára kan bí èmi nìyẹn àṣẹ tútù ẹ ti ń gẹ̀tì ẹ má gbàgbé adìẹ iṣẹ́ ọ̀fà tó dá. Jésù ìgbà wo ni máa dé. tẹ bá fẹ́ lọ ẹ má pe Jésù wa o. Olúwa o òde fadídí ẹ̀ súnmọ́ tòsí. kí ni ilé iṣẹ́. àwọn èèyàn mi ti ṣègbè torí wọn ò ní mọ̀. ẹ̀yin dọ̀lẹ́ ní mọ̀ ẹ̀ wá. èèyàn ní màlẹ́ríà wọ́n ní wọ́n fẹ́ ra àṣẹ tútù. Ọlọ́run òkú sùúrù. ẹjọ́ yìí kọ́ kálẹ̀ ni ẹ ti kú sọ́dọ̀ yìí ni alice by náà ní sí báyìí sí tí wọ́n bá ti parí. ìsọ̀rọ̀ ẹ̀tí mo rí yín. ẹ lè lọ ẹ má bínú ẹ jẹ́ báyìí wà pọ̀ àlejò. mo ń bọ̀ ẹ jẹ́ iṣẹ́ yìí mo ṣe parí iṣẹ́ yìí. ẹ̀yọ́nú tó dáa ni pé èèyàn ń wáṣẹ́ kò rí ẹ má pẹ́ pọ́sí náà ẹ má wọ́n sí wa. ra kan bí. ẹgbẹ́ báyìí lẹ̀ sẹ́rẹ̀. díkì ẹ̀dá ṣẹlẹ̀ mọ́. a rí inú tẹlifíṣàn. àwọn kàwọ́ ok èmi lẹ ń dìbò fún ẹ parọ́ fún dókítà yàbí èèyàn méjì lè gbọ́dọ̀ parọ́ fún láyé dókítà àti lọ́ọ̀yà ẹ má parọ́ fún dókítà kò ní pẹ́ kú ẹ má parọ́ fún lọ́ọ̀yà ẹ mọ̀ ló máa kú sí. Jesus Christ. ẹ mọ̀ ọ́ máa kéwà. mo ti kọ iṣu àti iṣẹ́ ọwọ́ ẹ̀sìnlẹ̀ ti pẹ́. ok èṣù ni wọ́n wá sínú iṣẹ́ rẹ̀ yàtọ̀. ara yín ló ṣe fún. àpàdé Sunday. ẹgbẹgbẹ̀rún sáàmù kò rán ọfà bẹ́ẹ̀ ṣe wà yìí ojú yín gan tí mo wò yìí ọfà wà lójú yín o olùsí èèyàn ń kú lọ wọ́n táwọn lọ́fà wọn ní kó máa gbà 7 days wàhálà kò lè gba half day àwọn pàdé létí odò àwọn onífẹ̀rẹ̀ àti máa fún fèrè ó lọ nìyẹn ilé ló lọ àgùdà. SAWO SOGBERI lólórí àwo ẹ dákun ẹbọ ọgùn ẹbọ làlú ògiri òkò ẹbọra burúkú tí ń jẹ́ látọpa ẹbọ ìmọ̀já ẹbọ eégún. ó yẹ kí n gbó ṣàkún náà sí ìgbà iná tí màá máa jírí láàárọ̀ ajé ló máa jẹ́. Flogun lọ́yọ̀ mò ń jáyé agbélédàfà àyè ń jẹ. gbogbo ń tẹ́ ẹ sọ pátápátá mọ gbé tí mi ò di kí wá gan ni tẹ́ ẹ fẹ́ ká ṣe lórí ọ̀rọ̀ yìí. àmì níwọ̀n oògùn mọ̀ jáyé torí táìsàn gan ló jẹ́ ká wá. ìta àbáfẹ́ kó bàjẹ́ oníbàṣẹ́ máa ń ṣe o. téèyàn bàjọ́ sàká kó jọ́ sàká àbí yóò sì jó sòko kó jó sòko. ògùn kan bí èlè máa bá wa sáwọ́ kó tó wọn bá wa rẹ sọ́ọ̀sì kò ní sẹ́sẹ́ yóò fọwọ́ mú kan ni. ẹ̀yin ọ̀rẹ́ mi jẹ́ ń gbẹ́dùn lọ́wọ́ rẹ kí n fi gégi kò kí gbogbo àwọn jẹ́ kò ní ta fún wa. orí wa ò ní burú ìlú yóò sì ní bàjẹ́ ẹ mọ̀ mi lọ́nà kó tó dùn ní o ẹ mọ̀ tí mo lè ṣe bẹ́ẹ̀ lẹ́ mọ̀ tí n ò lè ṣe ẹ mọ̀ pé bí n bá bínú láàrin ìṣẹ́jú kan báyìí n ó bà bẹ̀ jẹ́ ni bẹ́ẹ̀ yẹn bá sì kọ́ bọ̀ mí lẹ́nu n ó gé olúwa rẹ̀ jẹ ẹ̀tù mi ni o bẹ́ẹ̀ yẹn bá kaná sí mi n ó wà tí wọ́n rà tí wọ́n bà gbogbo nǹkan jẹ́ ni kí ló dé ṣé ẹ rí ògùn kan bí tà ń sọ̀rọ̀ rẹ̀ ń bá wa jẹ ń bá wa mu ń sì ń bá wa jẹ èmi mọ̀ pé yóò padà bàjẹ́ fún mi. àṣẹ́gun bí yóò ṣe rí nù ẹ wò mí gbúlegbúle rẹ ti pọ̀ tó láàrin ẹ wá bò ọ̀rọ̀ yóò le rárá o bí mo ṣe ń pa yín sọ̀rọ̀ yìí ń sọ̀sáká ìtún ṣoṣo bọ́ọ̀ bá fi sáwó kó sáwó bọ́ọ̀ bá sí sọ̀gbẹ̀rì ẹjọ́ sọ̀gbẹ̀rì ewu ní SAWO SOGBERI tí ń re sọ́ọ̀sà ọ ti sún mi ọ èyí ò bá wọn gbogbo ní ẹgbẹ́ o ti ń bẹ́lẹ̀ ìparapata òwò báńkì kan kò sí mẹ́ òbó ní bẹ́lẹ̀ àbá ń bẹ̀ ògbọ́n ní fraternity ẹgbẹ́ tó lágbà tó láǹfààní ń bẹ́lẹ̀ kò sí mẹ́ àwọn oníṣègùn náà tí wọ́n bá kíra wọn wọ́n ní omi ṣàṣègùn bẹ́ẹ̀ bá délé rè kò mèsì tí ó fún yíyọ kò sí bẹ́ẹ̀ tí wàá ló di pílọ̀pà tí kí n bá wà lẹ̀ tí bá wà mú kí n dalẹ̀ wà. ẹ̀yin awo àwọn oúnjẹ ibi tá ẹ̀ sọ dé ó yé mi n ò gbọ́ púpọ̀ n ò sì gbọ́ rárá èmi ọ̀gbọ́n kí n bá lè rọ́gbọ́n kọ́ lára ẹni tó lọ́gbọ́n jù mí lọ àmọ́ wọn wà á gọ̀ débi pé èèyàn máa fi nǹkan dúdú yóò máa pè ní funfun fún ayé olúwa rẹ̀ ọgbà. yóò sì ta fún olúwa rẹ̀ bẹ́ẹ̀ ni
ìgbà lọ́wọ́ rínú gbomi sí ajere abìdomi tiẹ̀ ṣùṣùrù adífá fún wọ̀fà tá a lọ rè mú sáwọ́ gbọ́ alájà ni ta ni ọ̀padà mọ̀ pé bàbá pa bàbá ya omi ọ̀tẹ̀ ìwògùn lẹ́nu ọ̀dọ́ tá a bá rí bi. níbí wẹ́rẹ̀. bẹ́ẹ̀ni ṣé tá a bá rí bi gan ni bí wọlé ẹ jẹ́ ká fi ojú báyìí tójú bá ṣe pé ẹ fi hàn ní àfihàn olójú ni ẹ̀yàwó. ẹja gbé kinní wà ní ṣẹ́ká ẹja gbé wọlé. ilé náà wà filẹ̀. ká filẹ̀. kò sí ohun tí ó ṣe ká tó padà díẹ̀ tẹ̀lé mi ká. ọ̀dà. ẹ má má tọ́ mi o tẹ̀rẹ̀wé ń bẹ ewé ń jẹ́ o. ògùn tẹ̀bí òdì sọ ilé ń ẹ má tọ́ra. má tọ́ mi o. ògùn kan bí o. omi gbóná ìpẹ́lẹ́ nu. ọwọ́ ìpẹ́sà kéèké. ìgbà táwọn gbọmọdé rò jẹ ẹ̀sùn ní òjò màpágbàlẹ̀ gbọ́n lónìí ní ọmọ pé àwa wo lè yá kéré. tọkọ bí ẹ ti jáwé mọ fẹ́ mọ̀ lónìí. ẹni tó kọ bí wọ́n ṣe wà gbò kò ní lámọ̀ kò ní serú ẹ̀ mọ́. kí ló gbójúlé náà kí ni tó gbójúlé gbogbo nǹkan bá gbójúlé lónìí àmọ́. àbí kò fẹ́ yẹ àwọn pípù sá kò fẹ́ yẹ yín sá. so lórí ògùn kan bí ni gbogbo ń lérí lẹ́ka fún báyìí ẹ̀yin ti wá gbàgbé ni ẹ ti gbàgbé ni ẹ̀yin ti gbàgbé ni kánìkánì lè wé ìdájọ́ mọ kànìkànì kìnnìkan ẹ bá rí màá sọ ẹ̀fọ́ Adékanbí o Adékanbí máa gbọ́rọ̀ yín o Adékanbí máa gbọ́rọ̀ yín èní lẹ máa mọ̀ wípé nǹkan tí àgbàlagbà fi ju àgbàlagbà lọ ayé máa bàjẹ́ ni mò ń bọ̀. káì bàbá ẹ bá jókòó báyìí ẹ jẹ́ ká máa sá lọ wọ́n gba ọ̀fọ̀ báyìí mo dẹ̀ ń gbọ́ báyìí etí mi ń ro gidi ni o asọ́nà ń pè ẹ má jẹ sẹ́mi ò pé wà lẹ́la lànà tẹ́lẹ̀. kí Gaji chátẹ̀mí mẹ́rin tó tó àtàná máa nà ní. tí èèyàn kan bá tiẹ̀ wà nínú tí ò bá mọ̀ ní ṣé kò yẹ kí wọ́n lè ròyìn mi ni. àwọn ẹ̀ kì í ṣẹ́nu bí òrè ló pè mí ni. àwọn aláwọ̀ tó sọ pé wọ́n ń ṣèpàdé ni wọ́n tó mélòó. àwọn mẹ́ta rẹ̀. aago mẹ́ta ni wọ́n ń ṣèpàdé lórí èmi ògún kan bẹ́ẹ̀ ògún sọ́wọ́. àwọn tí mo ti bá tiẹ̀ jẹ́ sẹ́yìn kí n tó jáwọ́ pọ̀ tí ìṣe 100 tí ìṣe 50. ọ̀rọ̀ ọmọ tí a ká máa lẹ́nu sẹ́yìn rẹ̀ náà. ọ̀dọ̀ rẹ̀ ìwọ bàbá kúrẹ́ ò ní sùn rẹ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ. ọmọ èèyàn tí mo jẹ́ ni o. ṣá àwọn ni. àwọn tẹ sẹ́mi lọ sọ pé. àwọn èèyàn bọ̀ kẹ́ ọ̀ ń sinmi ni. tí wọ́n ní àwọn ni. awo lẹ́yìn àbí awo gini fa òkú yẹn bá ẹgbẹ́ ni. ẹ dẹ́kun ṣé wọ́n ní òtó wọ́n ní àbí wọ́n yẹn ní òtó wọ́n yẹn. àwọn ọlọ́gbọ́n yẹn lọ sọ pé àwọn ọ̀rẹ́ wà lẹ̀ lẹ́nu tiẹ̀. ọmọ gan o yorùbá ló gúnlẹ̀ fún ọ tó ní tọ́bi òṣòwò. ìyá fi káyọ̀ nù. ayé lè ní bá ìgbà lọ kù sí òkè pẹ̀lú oṣù rẹ̀ nílé ayé pé wá pé òjò dá wá pé òjò dá òjò burúkú òjò ìwà ló máa ṣe. ẹ̀yàwó ẹ jẹ́ béèrè ní ìrànlọ́wọ́ rẹ̀ tọ́ba ní dá orí ìyá rẹ̀ pẹ̀lẹ́yìn rẹ̀ tí ọ̀pá wa rí dáhùn ló kù bàjá tí kò tó tòbó rẹ̀. ibo ló ti kó. tá ò bá ti dáhùn ó di èdò síbí ìlú. ó di lọ́bọ̀ ìfọyà fún kí ẹ fún ayín lọ́rọ̀ sọ kí lẹ ní ẹkùn kí lẹ kò járe. a ní bọ́lá ti kó ibo ló ti kó. kí ló kò tó ń bí mi. ọ̀nà ọ̀gbọ́n ni. ẹ̀dùn ọmọ Kazeem kan yìí agbẹ́gbọ́dàbà tó péré alágbélódàbà kò ní dáa fún ìtọ́ sọ ìjọ ní bàbá ńlá kó bàbá ẹ lọ. èmi ló bá Kazeem rẹ bàbá tẹ̀mí ni wọ́n pẹ̀lú ọkọ àdéhùn ẹ̀yin ọ̀fẹ́ gbọ́dọ̀ lójú àdí ṣẹ́yà rẹ̀ sì lè bímọ bí ìyá rẹ̀ bá lè bímọ mọ́ o ti kú. ikú ọmọ kù sí òkè pẹ̀ ẹ̀yin ògùn lè jí àgínní àgbè o rí mi lórí ìgò ni èmi àmì níwọ̀n ògùn rẹ̀ bẹ́ẹ̀ ni èmi ògùn gbọ́dẹ̀ sa àgùn tí mò ń fàyà ẹ̀dọ́ pé gbé nípa èmi lọ́nà náà gbèmí lágbádá àdó gbèmí látàrí ògùn èmi ìgbàdí ògùn gbogbo àtúntì ògùn bọ́ wọ́n yẹ kó déjọ́ mi tó gbé wá. ìwé náà gbogbo tó kalẹ̀ gbogbo tó wọ nìkan pa tán ó pa ẹ̀sùn ó pa ẹ̀sìn ó pa ìyá ó pa bàbá kí ló fẹ́ ṣe ẹkùn lé burúkú èmi gbọ́ wọn la mo gba ìyá la mo gba bàbá mi ò sí lẹ́nu ẹ̀. ẹyìn tí ọ̀nà mi là tó ní kẹ́ máa fi awo ṣe ni àwọn tó dáwọ́ lẹ̀ ṣé n tó ní kẹ́ máa fáwọ́ ṣe rèé ẹ ti gungi kọjá ewé. ó rí pọ̀ gàn. àwọn ọ̀fọ̀ tó yẹ kẹ́ ẹ tó jọ kẹ́ ẹ fi wáṣẹ́ gidi kan ṣe káyé yín lè dá ẹ wá tó tẹ̀lé ra ṣe ra dáadáa eléyìí náà ṣẹlẹ̀ kan òun béèrè pé bo ni mo ti kó kí ni mo mú. ìgbà wàá jẹ́ èèyàn béèyàn bá béèrè béèyàn bá sọ fún rẹ̀ níbẹ̀ ẹ̀sùn sílẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ wò mí ọ̀n kọjá yìí rẹ̀. bẹ́ẹ̀ni oúnjẹ tó yẹ káwọn àbúrò máa jẹ nù. òòyà ti jẹ bá béèyàn bá dákú ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n gbé wá béèyàn bá sínú ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n gbé wá kọ́ra ẹ̀dá yìí ti bàjẹ́ ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n gbé wá ọ̀jà ló ń jẹ jẹ bá ìwọ náà.
ó rẹ̀ lọ́yọ̀ ó rẹ̀ ó sì tàbí ẹran tí yàgbẹ́ àní ẹwọ́ ọ̀run rẹ̀ kò sì fẹ́ jẹ́ wọn lọ́kùnrin náà ti rú ẹwọ́ ọ̀run rẹ̀ wọ́n sọ fún mi wọ́n gbọ́ ẹ̀rọ àwọn sunkún àwọn sùn yẹn pété mo mọ́ra bàbá gbogbo ẹran táwọn bá dé ìwọ lò ń tàbí ó rí pé èèyàn bí ni ọ́ wọ́n sì ń ṣọ́ọ̀ṣì bá bàá de ṣọ́ọ̀ṣì fọwọ́ mú ṣọ́ọ̀ṣì bá bàá ṣàwọ kọjá àmọ́ bá bàá darapọ̀ mọ́ wa tó bá tún ṣe sí àwọn ikú gbóná lajẹ́. bẹ́ẹ̀ni ilé àgbà ẹ̀jẹ̀ rẹ̀ sùn. o ti kó bá rẹ̀. tó tó máa ń pa rẹ̀ lọ́bẹ̀rẹ̀ sí ní lọ tọ́ bọ̀ tí ó sì ṣe òkú pa ọ́ nù. wọ́n ti dòkú bó ṣe wáyé kí ẹ kàn gbé ọsẹ lásán ní mo sọ bẹ́ẹ̀ fún ọ wọ́n jẹ́ kó o mọ̀ pé àtìrín kùnú kọ tí ń pomi ọ̀tàrà kùnú kọ tí ń pòdò òjijì ìwúrí lórúkọ tí a pọ̀ ọ́yà. ok ṣé ọfọnù fíìmù náà ló ń gbà orí evidence lọ́wọ́lọ́wọ́ ni ká tọ̀wọ́ náà àtòlé àtòjé lórí cpc ọkọ̀ kan lọ́mọ wọ́jọ́ àtìwọ́ àtòbí rẹ̀ àtọmọ rẹ̀ àti gbogbo dé. ìyẹn fọ iṣu ló fẹ́ fi gbé mi ṣubú àtòlé àtòlé náà tó ṣu níbi tí mo bá ẹyìn ọmọ kàṣe agbégbódàfà igbó yẹn náà lè máa padà lọ tí wọ́n bá sọ̀rọ̀ àwọn tó yẹ kó débi ìṣègùn débi àgbọ̀mọ́là kò tọ̀ sí ara bẹ́ẹ̀ ni látijọ́ tí mo ti mú ẹ nídìí iṣẹ́ orí mi gbọ́dọ̀ ṣe mi ìríṣẹ́ rẹ kan lọ́wọ́ ẹ rí tẹ́ ẹ bá wá ń dè wọ́n ẹ̀rọ pé mi mọ̀ pé ilẹ̀ ń dè wọ́n gbogbo orí burúkú tó ṣẹlẹ̀ nílùú yìí kíní kan ta kíní kan lọ́fà wọ́n ṣe kíní ẹ̀rọ pé mi mọ̀ pé ilẹ̀ náà kan sátẹ́gùn ọkọ lẹ́rọ wọ̀lú ìwọ bàbá ẹ̀ ó kó lọ́wọ́ rẹ̀ òní tó ń lò. Dirty people fáwọn yóò fi yẹpẹ ṣe idiot. òde rẹ mọ òun mi àṣàkẹ́ mọ òun mi ìyàkẹ́rẹ́ mọ òun mi ilẹ̀ mo pè ọ́ ilẹ̀ ní kítíkítí yé sí bẹ́ẹ̀ ni òjò tó rúbọ̀ǹdọ̀ bá wáyé orúbọ̀ǹdọ̀ bá wáyé òjò náà ní wàá padà tó àwọn ọlọ́pàá yà. kọ́kọ́ sọ́kò bilẹ̀. ohun orí burúkú tẹ̀ ń pè àṣàkẹ́ ò lè rí. yàrá tó túbú. ṣèyí vibes kò lè mọ ohun orí burúkú tẹ̀ ń pè débi bọ́nà bọ̀ àṣàkẹ́ wo ló mọ ohun tí ohun òṣì tẹ̀ ń pè alẹ́ orí yín ò pé orí yín ò pé èmi ní òun lo oògùn iyẹ̀pẹ̀ fún kí ni tí mo bá láìsí mi dé kí ni ìwé olókùn náà. ògùn kan bí o olùmọ̀ká o àtẹ̀mọ̀ká o ọgbọ̀n ẹ̀kẹta jẹ́ fọ́nkẹ́ lọ́jọ́ ní gbẹ́rú pọ̀lọ́bà wọn ọlọ́pàá wọn ní gbẹ́dú kọ́pùkẹ́ lọ ọjọ́ kẹ́lọ́ gbórí tó gbúyà tó pọ̀lọ́bà wọn sẹ́nu ní mọ́júmọ́ ọjọ́ wọn bá kúlẹ̀ tó gbórí àwọn ẹ̀ nípò wọn ọjọ́ gbẹ́lẹ̀ ìjà àti agbọ́tàwọn ilé tán ti bá tọ̀dọ̀ wọn débi sáré ìwọ fọmọdé ààrẹ pọ̀fọ̀. ọdẹ ọmọdé ó ń fi ọfọ jíìmù ètè. ọfọ ẹgbẹ́ òkèèyà ọ̀rọ̀ lọ́rùn rẹ̀ ọfọ ńlá gbọ́dọ̀ ìlágbárí orí ẹ̀ ti dàrú ṣogun náà fùfú ni bàbá ilé ìbádẹ́nu mi. ọmọ bàbá ń fùfú. ẹ̀yàwó tẹ́rù bá kọlẹ̀ tó bá kó òkè ó níbi tí àwọn àgbàpọ̀ tí wọ́n ń gbé sí. bẹ́ẹ̀ ẹ ṣe sùúrù fún mi. mo fẹ́ lọ rè mú sẹ́ burúkú kan tí mo gbàgbé. mo jẹ́rìí ẹ má ṣe bẹ́ẹ̀. tí ìgbà fi padà dé. ẹ má ṣe bẹ́ẹ̀ ìtàn ẹ̀jẹ̀ lọ. níṣẹ́ ọmọ mi tó lọ sẹ́ nísìnyí níṣẹ́ ní kẹ́yìn ò dúró. a ní ẹ̀yẹ dúró ṣe fẹ́ lọ rè mú sẹ́ lẹ́kàn wá tá a gbọ́ òun gẹ́gẹ́ la bó sọ kò ní kó bẹ́ẹ̀ di tó sun ẹ̀yà ọ̀dà ẹ̀jẹ̀ fi kẹ́ lọ. kájọ mọ ẹjẹ tó tó sẹ́yìn gbogbo nínú ẹjẹ ní ọgbà tí ó ta lónìí. ẹ bá ilé tí mo wọ ó di ilé owó. ìyá tí wọ ó di. àrò ẹ̀yọ̀ ló ń pa yìí. ó ti tẹ yóò dárò ẹ̀yọ̀ mọ̀ yàtọ̀ sọ́fọ̀ ni. àìrò mi mọ. tẹ́ ẹ bá lọ ipasẹ̀ yóò lọ o. èmi ní kí n fọ̀rọ̀ lọ́hùn gbọ́ yín ni àmọ́ tá a bá sọ pé àní ṣògùn kà mọ́ ẹni tó máa jẹ́wọ́ òní yóò béèrè. ipasẹ̀ wèrè tó gbẹ̀yìn ni. lọ́gbà yọ ó máa yàgbẹ́ kú ni àfi tí kì í bá kí ìṣètò kàn bí ẹ̀rọ ìgbésọ́gbọ́ èmi ìdánwò jáǹtì rẹ̀ dẹ́ èmi ń yàgò sí ẹ̀. bàbá o. ó ṣe dúró ni mo gbé báyìí o ó fẹ́ torí yín gbógun báyìí ó fẹ́ dáná fún yín látò ní. ó pa ìyá. kò ní dáa fún yín Jésù hold on I want to deal with these people. ẹ má má tọ́ mi o. bàbá. tẹ̀rẹ̀wé ń bẹ ewé ń jẹ́ o ẹ má má tọ́ mi o agbára ń bẹ. alàgbà bí mo ṣe rí ìpè yín ó ṣe mí ní kàyéfì ó dẹ̀ bà mí lẹ́rù díẹ̀ nítorí kódà mò ń ṣe ìpèsè fún ẹ̀kọ́ ọ̀rọ̀lẹ́ lọ́wọ́ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe pè mí pé wà important yẹn ó fẹ́ ṣe bí ẹni bà mí lẹ́rù díẹ̀ mo kàn kúnlẹ̀ tí mo gbàdúrà pé Olúwa mò ń bọ̀ ní church ni mo fi wá sọ pé ká pàdé níbí sà. pastor sà.
Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín Jésù. Ntẹ́ ẹ bá tú Ọlọ́run á bá yín tú. Àmín Jésù. Ní orúkọ Jésù ntẹ́ ẹ bá dèrú á bá yín dì. Àmín Jésù. Sà, Daddy. ọmọ ìlú yìí ni. Oh good. Àti ìyá àti bàbá mi ọmọ ìlú yìí ni wọ́n. Chọ́ọ̀chì tẹ́ ń wò yìí. Bẹ́ẹ̀ni sá. Mo pẹ̀lú èèyàn mẹ́fà tó dálẹ̀. Wow. Ìmọ̀ ọ̀pẹ la kọ́kọ́ fi kóra wa jọ tá a ṣe. Ìyẹn báwo? Ìmọ̀ ọ̀pẹ bambú la fi jókòó. Oh, okay. Nígbà tó yá, after so many years, I develop ẹ̀sìrú báyìí. Ẹ̀sà, Daddy. ó tó dúró báyìí, mo rẹ̀ǹdẹ̀ block. Kábíyèsí rẹ̀ ọ̀rọ̀. Kódà I believe pé à ń ṣe fọlọ́run. Bẹ́ẹ̀ náà. Church ló wá dúró yìí. Ǹjẹ́ ó yẹ kó wá bàjẹ́ lójú mi kí bá dé lè sọ̀rọ̀? Láyé kámárì ni Paul Risa. Good sir. Ǹjẹ́ ẹ máa arákùnrin kan tó ń pè ní Ògúnkànbí? Bàbá dáadáa yẹn. Wọ́n mọ̀ wọ́n. Lójú tí bàbá dáadáa ni. Lójú Ọlọ́run kò ṣe bàbá dáadáa, kò dẹ̀ ṣe bàbá dáadáa lójú mi. Báwo sá? Ẹ ti sọ, Olúwa sọ pé má ṣe sin Ọlọ́run pẹ̀lú mọ́mọ́nì. Bẹ́ẹ̀ ni. Gbogbo ẹbọ tẹ́ ẹ̀ kí ní títì lórí ta lẹ́nu yìí. Ògúnkànbí ló gbé síbẹ̀. Ẹ ti gbọ́. Ó ní shrine Ògún nínú ilé ẹ̀. Ó ní tọlọ́mọ olú. Ó sí òòṣà tí ó sì nínú ilé ẹ̀. Ó ní kò di Ọlọ́run ọba lọ́wọ́. Wọ́n gbé ìyàwó sọ́dọ̀ mi tí ó jẹ́ ọmọ ìjọ yìí. Kẹ́tó dé. Mo dẹ̀ láti sọ fẹ́ nìyẹn pé Olúwa sọ pé ká ṣe prayer ká gbààwẹ̀ ọjọ́ méje. Ká wá gbàdúrà sínú omi kó mu omi yẹn kó dẹ̀ fi wẹ̀. Wọ́n bínú kó rẹ̀ mi. Wọ́n dé ìpìlẹ̀ sọ́dọ̀ Ògúnkànbí. Ó dẹ̀ lọ ra asín àti àdí. Èkó asín àti àdí. Jésù. Ó dẹ̀ ṣe àwọn ètùtù. Àrẹ̀dẹ̀. Jésù. Ó dẹ̀ lọ bá. Ìjọ nọ́mà olónọ́mà. Kódà wọ́n fà mí ní nǹkan kan ló ṣẹ́rẹ́ mi ò bá. Ṣé wá rí gbogbo tí mo sọ pátápátá? Mi ò fẹ́ kẹ́ gbà mí gbọ́. Mo fẹ́ kẹ́ investigate fún yín. Ẹ ṣe personal investigation. Alàgbà. Eléyìí tí ẹ sọ ìsà. Tí bá ní kó kà mí láyà irọ́ ni mo pa. Tí bá ní pé kó wúwo jù irọ́ ni mo tún pa. Gẹ́gẹ́ bí alàgbà tẹ́ jẹ́ náà jọ mi ò lè sọ pé ẹ̀ ń purọ́ ni. Ṣùgbọ́n bàbá tó jẹ́ pé kò sí ẹ̀sìn tá a máa ṣe nínú ilé Olúwa. Àwọn náà máa kọ́kọ́ dé even Bible study tí mò ń prepare fún kẹ́tọ́ pé mo mọ̀ pé màá bá wọn bí ni wọ́n máa nu chairs. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní to gbogbo àga. Tí àánú wa tún máa ṣe wípé àbàbà ó ti pọ̀ jù sa. Ni ẹ sọ pé wọ́n dá àwọn àrà tó tó yìí sa. Sà, ẹ jẹ́ ká gbà pé irọ́ ni mo wá pa. Ẹ̀yin investigate. Ẹ ṣeun sá. Thank you sir. Màá gbé e lọ sínú ẹ̀mí. Ẹ ṣe sà. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa. Kábíyèsí Olódùmarè. Ẹ ṣé fún oore ọ̀fẹ́ yìí. Ẹlẹ́dàá mi mo dìyẹ mú, mi ò gbọ́dọ̀ jábọ́. Ẹlẹ́dàá mi mo dìyẹ mú. Ẹ̀dọ́. Èmi ò lè dúró mọ́. Èmi ò lè dúró mọ́ o. Nígbà tá a ní programu ní ṣọ́ọ̀ṣì, ẹ wo táìmù tí wọ́n ti dé. Mo ti dúró bí i over 30 minutes. Nígbà tí ìrì wọn ṣe kí n tún máa dìlé àwọn èèyàn ní ṣọ́ọ̀ṣì ni. Àwọn nílé mi ń lé, èmi ò mọ̀ dìlé àwọn èèyàn ṣọ́ọ̀ṣì. Kò dá báwọn. Programu sì rí àjọ mú táìmù ni. Ẹ wo ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ sọ fún wọn tó bá pọ́n rẹ̀ yín rí sí àbí tẹ́ bá rí wọn rí sí. Ẹ sọ fún wọn pé kọ́ bá mi ṣọ́ọ̀ṣì. Oṣù àlà. Ojúbọ. Ǹjẹ́ ọgbẹ́ stíkà ni? Ìdọ́là ẹni máa pọ̀ ó fà wá. Ìgbà tí mo sọ fún yín jọ́sìn, tí mo sọ fún yín pé kidnapping pass yahoo, ṣùgbọ́n mi rap ní àmì. Ìbílà lè máa dowó.
100. No. Jacob ló ń pè mí látàárọ̀ yìí. Jacob. Hello Jacob. Mo ti ń bọ̀, mo ti kó lé. Èèyàn kan ní bá mi sọ̀rọ̀ lọ́nà. Kọ́dọ̀ orí ọ̀kadà mo wà Jacob. Orí ọ̀kadà mo wà. Kí n dúpẹ́ dé ṣọ́ọ̀ṣì. Ọ̀tán. Àwọn tá a ti ń sọ̀rọ̀ nínú ṣọ́ọ̀ṣì fúnra wa pé ká mọ̀ parọ́ fúnra wa nù. A tún fúnra wa ńlá bà pa lórí ọ̀kadà. Ẹ̀rọ jọgọjọgọ ni ẹ̀rọ kára lálẹ́ ọlọ́run. Wàhálà fámìlì ẹ̀. ẹlẹ́rẹ̀gbẹ̀ àpòrí àparò jáko pẹ̀lú àpò dáríjì mi fún gbogbo ọtí mo ti fà. Hello. Ta ni sọ̀rọ̀? Mo ní láti mẹ́rin tó ń bá sọ̀rọ̀. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé àwa ti jí fámìlì tí gbé mi báyìí o. Mo kàn tẹ́kọ̀ọ́ ṣe fáwọn níbi kẹ́kọ̀ọ́ tẹ̀wó fáwa. 5 meter. Five meter lè máa tẹ̀. Àìtẹ̀ 5 meter. Ẹ sọ pé ó ti lọ. Àwọn jáwé tàǹfẹ́ ẹ lọ. Tẹ́lẹ̀ ṣe wà ẹ̀. Àtàwọn fámìlì wa rẹ̀ ṣe bí wèrè tán ní gómìnà wa lórí àwọn iṣẹ́ tá ilé lò fún wa. Àwọn ọmọ balẹ̀ gbẹgbẹ. Bí àkọ́dá ọlọ́run ni wọ́n á fi ṣoṣo lẹ̀. Ṣé tí ẹ rí ìdí ẹ̀ tó ṣe tàbí kó wọ pápásì iṣẹ́ ńlá ni ọṣẹ yẹn máa mí ni. Ti Áfíríkà fẹ́ gan. Mo dáràn bábí ni àwọn ti jẹ́ àgbà mi pé ẹ wá gba ránṣọ́ọ̀mù lọ́wọ́ ta ni ọlọ́mù ní ránṣọ́ọ̀mù. Mo gbé ránṣọ́ọ̀mù kẹ̀. Àyà yóò pa àwọn àlejò wọ́n ti fi ìbẹ̀rù bójú sájáde kúrò nínú kọ́lọ́fì wọn. Kí ni àwọn ẹlẹ́jì mú? Àbórí ń ta yín. Hello? Oh, engage. Mami, madam, Alpha. Àwọn people yóò ti wọ́n mi sábọ̀ mi. Mi ti ra láti wọ́n ti tẹ̀wò. Aláì Spain. Àwọn tí ṣe kíni. Wọ́n ti wọ́n mi sábọ̀. Mi ti ra láti. Wọ́n ti tẹ̀wò yẹn. Okay. Bangali, ṣé wèrè ń ṣàwọn fámìlì ẹ̀ ni? Wọ́n dín àwọn fámìlì ẹ̀ wọ́n dúdòdò lórí wọn àbí. Ikú fẹ́ pa ẹ̀sìn. Kọ́ tẹ́wọ́ ọ̀tẹ́wọ́. Ìyá ẹ̀ lè dẹ̀ nà kọ́ sí mi lè nà rárá ẹ̀ ní ìwé nà lórí burúkú. A máa pa ìyá ẹ̀ o. Ẹ jẹ́ ká wọ́ alternative o. Eléyìí kò lè disturb àmì sọ fún yín, ẹ jẹ́ ká wọ́ alternative ká ta síta. Àwọn tó máa jẹ́ máa jẹ́. Yóò dá. Ẹ̀yin kẹ́ dáadáa kò ní dá fún yín. Mo lẹ ti gbọ́ ní tí wọ́n gbẹ̀gbẹ̀dú rí láyé. Ta lẹ gbọ́ ní tó gbẹ̀gbẹ̀dú? Olè tó gbé kàkà kí ọba yín okùnrin tí ó ti fún. Ẹ̀yin gbé mi lọ́mọ. Ẹ jí mi lọ́mọ gbé ẹrù ọ̀sẹ̀ bá yín. Nígbà tá ẹ̀rí náà tá ẹ fẹ́ gbé kò ṣe é ṣe pé ẹ̀bọ̀dà lẹ fẹ́ gbé àjọ̀nú lẹ fẹ́ gbé. Kò lè ṣe yí bẹ́ẹ̀. Nígbà tó jẹ́ pé orí burúkú yìí náà ti wọ̀ yín lẹ́wù. Mélòó ìdílé tẹ́ ẹ ti jíyàn gbé bẹ́ẹ̀ tẹ́ ẹ ti pa wọ́n lẹ́kún ẹ máa béèrè owó. Àwọn míì kan tún fún yín lọ́wọ́ ẹ tún padà pa wọ́n. Káwá lè mi wà lágbára tí mo lè lò tí mo lè fi pon lórí burúkú ààyè padà síbí kí n gbọmọ mi lọ́wọ́ yín. Iṣẹ́ kílẹ̀ rí lọ́wọ́ mi tẹ́ ẹ fẹ́ máa béèrè owó. Ẹ tí ẹ béèrè bóyá mo ti jẹun bóyá mo lálàáfíà ẹ ń tẹ́ fẹ́ gbọ́ lọ́wọ́ yìí ẹ mọ̀ bóyá owó ń bẹ lọ́wọ́ ẹ̀. Ẹ
sọ bàjẹ́ dẹ̀ wò ẹ sọ kájínigbé ẹ sọ díṣẹ́ kálẹ̀ mi ò lágbára tí mo lè fi pé wèrè yín máa bọ̀ níbí ẹ fẹ́ máa béèrè owó lọ́ọ̀ mi àmọ́ orí yọ yín orí tó yọ yín ni pé ẹ bá mi dáadáa ẹ bá mi lọ́jọ́ tí mo bínú àìjẹ́ bẹ́ẹ̀. mo fẹ́ kì í lọ eléyìí tẹ́ ẹ ṣe ìkẹjọ jáṣe mọ́ ní ìfẹ́ rí yín de pálapàla yìí mọ́ ẹ̀yin rẹ̀ apárí ẹsẹ̀ rẹ̀ ẹ̀yin lórí burúkú alápámọ́ ṣiṣẹ́ yìí ẹ̀ lè fi wá ṣe ìjọ tí n bá tún kófìrí yín nítorí burúkú yìí ẹ fẹnufẹ́ra ọ̀rẹ́ ẹ̀ pààyà bí so. SAWO SOGBERI lólórí àwo o SAWO SOGBERI lólórí àwo SAWO SOGBERI lólórí àwo o SAWO SOGBERI lólórí àwo ó ti dógún. gbàtọ́ gbẹ́ náà ó jà pátápátá. ó ti dìjà. tọ́mọ ni wọ́n kí ni ká ti gbọ́ pé wọ́n jí ọmọ èmi Ògúnkànbí ó jí gbé lánàá gbogbo nǹkan tí mò ń ṣe fún yín ìṣẹ́jú ṣé ká léwé láàrin jà àbẹ́gbò láàrin wa ó tiẹ̀ jàrábúrabú ó tiẹ̀ takutu kankan kó tiẹ̀ kó fìdàn wọ́n. báwo bá mi lójijì. ẹ̀yà ara àjà lẹ́yìn wa òjijì náà ara àjà ni rán mi létí iṣẹ́ olójijì tí mo ní mo fẹ́ ṣe fún ẹ. ẹ̀mú abàmú ẹ̀rọ tó ká bá fẹnu sọ ẹnu ọ̀ká ní kùsì ẹ̀ṣubúlẹ̀ ẹ̀ka ẹ̀kú. àwọn yìí ń lọ́nu èmi ló lè lẹ̀ dìmú wálé. ìbá lọ́jọ́ tòun tó gbọ́rọ̀ ìbá jọ̀gẹ̀rẹ̀ tòun tàgbàgbà ìbá lágìdì gbọ́tọ́ fìdí kò dì ìbá lu kóso tó lójú kọ́ra wọn ìbá lu bẹ̀m̀bẹ̀ abojú lókè alukóso ayé o ẹsẹ̀ tẹ̀ lù fọ́ra yẹjọ́ alùpùpù ọ̀run ẹsẹ̀ tẹ̀ lù fọ́rọ̀ ọ̀run ọjà bá pamalára lọ́mọlára já ọjọ́ bá pàjẹ́rò ní ń tẹ́tẹ̀ ní gbẹ̀gbẹ̀jọ ìbá tẹ́yẹ́tẹ́yẹ́ níṣẹ́ ìmọ̀lẹ̀ lọ́wọ́ ọ̀gbẹ́lágbà ká tó pẹ́ lẹ́dẹ̀ ẹ̀sà pé ká tó gbajẹ́ ẹ̀sà pé méje àrá ni mo pè ọmọ jàmọ́jẹ̀bi àrá bínú títí ọwọ́ nugbó ọ̀pá gbẹ̀kú wọ́n ní wàá rọ̀ jẹ̀bi olóhùn àrọ̀ jẹ̀bi àrá bínú títí ọwọ́ nugbó ọ̀pá gbẹ̀já wọ́n ní wàá rọ̀ jẹ̀bi olóhùn àrọ̀ jẹ̀bi àrá bínú títí obìnrin tí ọwọ́ ẹ̀rìn ìlú lọ ọ̀pá gbẹ̀yẹ̀ wọ́n ní wàá rọ̀ jẹ̀bi olóhùn ọ̀jẹ̀bi èmi lóògùn láì mo ti dọ́ ọmọ jàmọ́jẹ̀bi lónìí àdáṣe ní wọn mọ ibà kan gbọ́dọ̀ wọn mọ gbogbo ìlú yìí ẹ fara kaza. ẹ sọ pé ó ti lọ. ọ̀rọ̀ Ògúnkànbí mà ti di ọ̀rọ̀ kàyàkàyà òkú tó fira rẹ̀ sọ fàgbọ́dù olúwọ̀wọ̀ gbọ́dọ̀ gbókù òkú ò sì gbọ́dọ̀ jẹrà gbókù àwọn ọmọ náà kú sí rè wọ́n yarí wọn làwọn ò ní gbà wọ́n fi gọ̀ǹgọ̀ fòkú àwọn ẹ dákun bò láti ṣe tó kó fi jáde gbódù bò láti ṣe àyà tá a ta ẹ̀fà mọ́ ẹ̀fà náà padà bá àyà mọ́ o àyà ti tatu àyà ti mú gbẹ ó ti mẹ́rẹ́ ó ti sádànù o nígbà tẹ́ fún wa lóògùn yìí ṣe bẹ́ẹ̀ rè ẹ̀ ń lérí ẹ̀ ń léka ẹni bá a bá sa ògùn ilé kan ẹni yóò dáhùn nígbà àgbà ni òun rè o ibi tá a rò pé wọ́n dáhùn sí kò padà dáhùn bẹ́ẹ̀ mọ́ ibòmíì ló ń padà ń ṣiṣẹ́ sí báyìí. a jẹ́ wípé Ògúnkànbí tó sì kú bí ká ẹni tí ìfẹ́ gbẹ́nu ẹni tí ìfẹ́ gbẹ́ ganu níbo ló kù sí ẹ fẹ́ kó sóògùnkànbí mọ́gùn ni káàtì wá sọ pé mọ́gùn sọmọ bí tán fi kéré wọ ayé ha ni àbí ẹ wo èmi lógun ló sà mo lógun mo ló sà mo kóògùn sápò torí àwọn ìwé ẹ dá mi dá ẹ jẹun jẹgẹ ẹ jẹun wọmú ẹ jẹ́ kí n dá sẹ́nu ẹ jẹ́ kó yí Ògúnkànbí pé jogún ọmọ tare jọgbọn mẹrù ẹnì kò ní bínú tí kò jogún ọtare ẹnì kò ní bínú tí kò jọgbọn mẹrù yálòdì ò ní bínú tí kò finú fẹ́ dọ̀ kó wá gbàgìrì f'Ògúnkànbí kó lóní kó lọ fi pomi lọ nínú ìjà ó dé wòrìṣà. bó bá tiẹ̀ gbé lódò kò ní fi pami bọ̀. kò ní fi pami bọ̀ ó ní fi pami bọ̀. lóògùn lọ́yọ̀ àwọn ìjẹ́
Àgbélédífá. mò ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n tán bẹ́ẹ̀ ni o. Wọ́n jẹ́ kó oògùn kan bí ọmọ pé èmi ni amínírun oògùn. Èmi ò dùbúlẹ̀ ṣaagùn tí fàyájọ́ pégbé nípa lóòjọ́ àfògèdè pégbé fàkálàlà. Èmi lọ kọ orí òkè tí para wá máa ṣàlẹ̀ bọ́ ní ajífọ̀tà ní jagbada ìpèlú lóòjọ́ àkó òkúta tó forí sọ̀rọ̀ tí ọ̀gbọ́dọ̀ farapa. Èmi lọ́lọ́ lọ́ọ̀gùn. Èmi lágbádá àjọ ògùn. Èmi látàrí ògùn. Èmi nítorí tèmi ògùn. Èmi gbogbo èkìtì ògùn. Ẹ wò mí. A ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Ògùn burúkú tí mo ní lọ́wọ́ ó pọ̀ ju ògùn rẹ̀ tí ń bẹ ní kàwọ́ mi lọ èmi mo sọ bẹ́ẹ̀. Ṣẹ̀ṣẹ̀ máa sọ bẹ́ẹ̀. Tí ọba jẹ́ ewé rẹ̀ ló kù ẹ wò mí o. Ògùn kan bẹ báyìí tá a sà. Àbìlú aburú ni. Òkété pewú ni à ń pè é. Ẹgbọ́n òkété pewú. Bẹ́ẹ̀ni. Ó dàbí pé ẹ ti sọ orun iṣẹ́ náà fún mi rí. Ẹ ti sọ fún mi rí. Àgbélédífá. O ti fẹ́ màsírì mi jù. Ìfẹ́ náà mo fẹ́ràn yín ni. Sáré ògùn tí mo sọ yìí. Béèyàn bá ṣàṣì odindi ìlú gbogbo ìlú ọ̀túnká. Èmi mo sọ bẹ́ẹ̀. Béèyàn bá sa òkété pewú ìsíyàn lọ gbàjẹ́ fónítọ̀hún. Máa kọ́ orí ìran kìíní gbogbo rẹ̀ ò ní sọ. Mo nífẹ̀ẹ́ sí kìtìyàn bàjẹ́. Èmi ọmọ nífẹ̀ẹ́ sí kìtìyàn bàjẹ́. Kìí ṣe pé kìtìyàn bàjẹ́. Tọ̀tá ni kò bàjẹ́. Gbogbo ọ̀tá tó bá ní kó má dà fún ayé rẹ̀ ò ní dá. Ẹni tó bá ní akú yóò kú. Wọ́n ní yóò kú sí òkú ẹgbẹ̀ ní ó ń sùn. Wọ́n ò ní bá wọn lulẹ̀ ẹni pé ilé ilé ní mo kú ilé ilé ní mo kú àṣàwọ̀ ẹ̀mí rẹ̀. Pàṣẹ sọ̀rọ̀ sídà. Tọ́lọ́mù fò ògiri àlàpọ̀. Ṣẹ̀wárí òkété pewú tí mò ń sọ yìí. Ìjọ tá a bá sọ òkété pewú yìí. A ní sí lókè pẹ̀wú. Ibo la wà wá. Inú sàárè là wà. Bẹ́ẹ̀ni. Inú sàárè bí. Inú sàárè là wà. Sọ́kọ̀ la fẹ́ para wa ni. Àwa kọ́ là á para wa. Nítorí pé bá a bá sọ òkété pewú síyàn. Tónítọ̀ bá ní arọ́ bí àbí agbélépọ̀tà tó bá padà wà bá a pẹ́rẹ́. Òkú lẹ́lẹ́jà ọ̀sán. Àwọn kọ̀ọ̀kan kú. Báwa bá kú. Òun ọ̀sẹ̀ wà padà fún èmi mọ̀ sọ́wọ́. Ṣé tá a bá sàkú padà sáàjì padà? Ìrájì. Ọ̀dà yìí lójú. Tó bá ti pé yóò yíwọ́. Wọ́n tí ìmọ̀ bọ́lú àìṣe lè lóògùn tó. Òkété pewú ẹ̀ṣẹ̀ dé fẹ́ bá ẹ̀ṣẹ̀ dé o. Ní kété tó bá ti ṣàṣì gbà ayé ọkọ ọkọ̀ bàjẹ́. Táyé ọkọ bá bàjẹ́ ayé ìyàwó bá bàjẹ́. Báyé ìyàwó bá bàjẹ́ ayé ọmọ bàjẹ́. Àwọn ọmọdé ọmọ wọn ò tún ní ṣe nǹkan rẹ̀. Ọ̀dà bẹ́ẹ̀. Èmi mo sọ bẹ́ẹ̀. Ọ̀dà bẹ́ẹ̀. Fẹ́rí òkété pewú tí mo sọ yìí. Bàbá fẹ́ fi tú gbogbo ní ìlú. Àtàrí ẹ̀rọ tó tún pé ní. Ẹ wá ní sùn. Ẹ ní sùn. Ẹ dá tá a bá parí sẹ́yìn tán. Sẹ́yìn ò lè wà nínú sàárè kémi wà lókè kí ẹ máa sa àwọn àyájọ́ burúkú. Gbogbo wa jọ sí. Fún àwọn àjọkú ni. Àwọn àjọba ni. Òfòrò báyìí nínú àwọn ìpéjì. Èèyàn tó bá pẹ̀lú àwọ̀ Ògún ní parú ẹni bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹja wọlé kí n lọ rí pé táàkì sọ́dún náà lábẹ́ ẹni. Ṣé ẹ bẹ́ kó pẹ́ ni? Ọjọ́. Tani tí ọba ẹni tí ayé rẹ̀ ọba bàjẹ́ lónìí kò ní dọ̀la. Ẹni tí ó kú lónìí ò ní kú lọ́la. Bẹ́ẹ̀ni. Ẹni tí ọba kú lọ́la ò ní kú lónìí. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká yé Ògún kan ní káyé rẹ̀ ọba. Ògún kan ní o. Tiẹ̀ ti ta lónìí. Ayé rẹ̀ ta. Tiẹ̀ ti ta lónìí o. Kókó ọ̀rọ̀ mi ni wípé arákùnrin wa Pọ́ọ̀lù tí ó sùn nínú Olúwa sọ wípé kí a má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ nínú ìwé Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 14. Ó ní ìrẹ́pọ̀ kí ni ó wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀. Ó ní ìrẹ́pọ̀ kí ni àìṣòdodo ní pẹ̀lú òdodo. Ó ní ìrẹ́pọ̀ kí ni Kristi ní pẹ̀lú Bélíálì. Ṣé ni kò sí? Nítorí náà gbogbo ọmọ Ọlọ́run gbogbo ibi tí a bá ti wà ẹ jẹ́ á mọ ohun tí a dúró tì. Ẹ jẹ́ á mọ ohun tí a gbà. Ẹ má jẹ́ ká sẹ́ Jésù. Ẹ jẹ́ ká ní Jésù kà lára wa. Nítorí kì í ṣe ohun tí ó bójú mu kí a bá ọmọ Ọlọ́run ní ilé òrìṣà. Kí a bá ọmọ lẹ́yìn Kristi kí ó máa bọ Ọ̀ṣun tàbí bọ Ṣàngó. Ẹ gbọ́ dáadáa o. Ọlọ́run fúnra rẹ̀ sọ wípé ìwọ ìbá gbóná, that is, bẹ́ẹ̀ bá fẹ́ ṣàwo ẹ lọ ṣàwo. Ìwọ ìbá tútù, bẹ́ẹ̀ bá fẹ́ wà pẹ̀lú mi ẹ wà pẹ̀lú mi. Ó ní ṣùgbọ́n èyí ń ṣe ìlọ́wọ́wọ́. Onítorí wọn kò gbóná wọn kò tútù wọn pọ̀ jáde. Ìwé Revelation ló sọ bẹ́ẹ̀. Orí 4 ẹsẹ̀ 15 títí dé 16. Nítorí náà gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ gbọ́ mi yìí kí tó parí ìwàásù yìí. Mo fẹ́ pé ìkan nínú àwọn bàbá wa nítorí àwọn àgbà bọ̀ wọ́n sọ wípé àti kékeré ló yẹ ká ti pẹ̀ka ìrókò. Wọ́n ní pé tó bá dàgbà tán ẹbọ ló máa gbà. Bíbélì wa sọ wípé nínú ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 10 ó ní a ti fi àáké lé gbogbo igi náà. Ó ní pé gbogbo igi kígi tí ò bá so èso rere ó ní a ó ké lulẹ̀ a ó sì wọ ọjọ́ sínú iná. Gbogbo wa la sì mọ orin tí a máa ń kọ yẹn tó sọ wípé mèlè
lè ṣàbọ̀ mẹ́lẹ̀ sí ọlọ́run pẹ̀lú màtí àkàdá yé kékeré bó so tó ń da yé màá yìí. Nítorí náà ọmọ ọlọ́run mo fẹ́ pe àwọn bàbá wa alàgbà Ògúnkànbí kí wọ́n máa bọ̀ níta. Yes sir. Ẹ jáde síta tọ̀wọ̀tọ̀wọ̀ sà. Ẹ ṣé. Kí Olúwa kí ó wà pẹ̀lú yín sà. Àmín Jésù. Lóòótọ́ ni a rí akitiyan yín nínú ìjọ. Ẹ ṣé. Nílé Olúwa. Àwọn olùpàdé kan mi kú. Ẹ ṣé sà. Ẹ kú iṣẹ́ takuntakun nínú ìlú. Jésù ló ń ṣiṣẹ́. Olúwa san yín lérè. Àmín Jésù. Bẹ́ẹ̀ bá dàgbà tán tó ku eyín kan lẹ́nu yín kẹ́ tó jáde láyé ẹ gba èrè iṣẹ́ tí. Àmín Jésù. Sá ìròyìn kàn wá létí. Mo gbọ́. Àwọn iṣẹ́ ìyanu tí mò ń ṣe. Bẹ́ẹ̀ ni mo tún rí i nínú ìran. Olúwa ṣe o. Pẹ́sẹ́lọ̀. Wọ́n sọ wípé ẹ̀ ń ba Olúwa lójú jẹ́ ní ìgboro. Wọ́n sọ wípé ẹ̀ ń fi ẹ̀gbin bá Ọlọ́run lára ní gbogbo ibi tí ẹ bá dé sà. Ohun tí a gbọ́ ni wípé bí a ti ń sin Olúwa níbí bẹ́ẹ̀ lẹ́ ń sin òrìṣà. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ sà nǹkan kan tẹ́ ẹ̀ mọ̀ ni wípé Olúwa sọ wípé bí mo ti sọ lẹ́ẹ̀kan yẹn ìbá dáa kí ìwé kúkú gbóná ẹ lọ kàwé ìfihàn orí 3 kò tako àwọn tó ṣọ̀ṣun tó ń ṣe tán ṣe Olúwa ò bínú sí ṣùgbọ́n kéèyàn máa ṣáwó sọgbẹ̀rì ṣáwó ti Jésù kò bọ́ sí. Nítorí náà sà ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 14 sọ wípé ènìyàn ò lè sí ọ̀gá méjì. Ó ní yálà yóò fẹ́ ìkan tàbí kí ó kórìíra ìkan. Ó ní àbí tó kórìíra ìkan kó fẹ́ ìkejì. Ó ní ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mọ́mọ́nì. It is not done sir. Okay. A sì ti rí i Olúwa ti fi hàn wá. Bá a bá sì dúró tá à ń wòran Brother Paul sọ pé èmi gbé tí èmi ò bá sọ̀rọ̀ á jẹ́ pé èmi náà gbé tí mi ò bá sọ̀rọ̀. Ìdí nìyí àwọn ìjọ pẹ̀lú àwọn àgbààgbà wọn yìí tí ẹ jẹ́ ọ̀kan nínú wọn àforíbarí wípé kò lè máa lọ báyìí. Bíbélì sọ pé ẹ jáde kúrò láàrin wọn. Bẹ́ẹ̀ ni nínú ìwé Kọ́ríńtì. Nítorí náà sà láì fọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ a fẹ́ jẹ́ kẹ́ fi agbègbè ìjọ Ọlọ́run yìí sílẹ̀. Ìjọ ẹ̀ o. Eléyìí sà. Kò ní dá fún ẹ. Ewé o Ajísàlógún ọmọ Ajísàlógún Àsàlógún kò jẹ́ o ewé ẹ̀ lókun gan. Ìpè méjì mo gbà ẹni ọdún mọ́tò gbọ́dọ̀ sọ. Àwa lẹ máa rí ṣọ́ọ̀ṣì àtúnṣe babaláwo. Ẹni tó mọ̀ ló mọ̀ o ẹni tí ó mọ̀ ni ó mọ̀. Ṣáwó Sọgbẹ̀rì lólórí àwo. Ṣáwó Sọgbẹ̀rì lólórí àwo. Ẹgbẹ́ bù síta lóní lílá ló lẹ́kọ̀ọ́ gbígbóná elépo pupa onígbẹ́rẹ́ ọlọ́kọ̀ onígbẹ́rẹ́ oníbílẹ̀tì ọ̀rẹ́ mi kíra o ayé lè o tewétegbò oúnjẹ méje mẹ́jọ o oúnjẹ bí tán ògùn agọmọ lọmọ gàlégàlé